kalẹ̀. Ẹ káalẹ́ o. Salamu alaikum, sir. Wa alaikum salam wa rahmatullahi wa barakatuh. Ṣé mo dáhùn sálámù yín dáadáa? Mashallah. Bọ́dá bá dáhùn tá a bá sálámù sí yẹn ní wa alaikum yash. Àbí nǹkan tó sọ kọ́ ni. Ṣé rí pé mo sọ dáadáa? Ẹ ti correct mi lójijọ́ yìí, ṣé mo ti sọ dáadáa lénìí? Mo ṣáà ti sọ dáadáa lénìí. Ẹ má hold me to the past. Mo ti learn. Nǹkan mo fẹ́ kẹ́ máa ṣe náà ni ẹ máa lẹ́nu náà. Mo ti learn. Ó yá ẹ káalẹ́, kí lẹ fẹ́ bá wa sọ lálẹ́? Welcome back. Ìwé gbé wá lálẹ́. Music is haram nínú Islam. Yeah. Why? Ìtàn music ni irinṣẹ́ èṣù ni music. Kí lẹ sọ fà? Irinṣẹ́ èṣù ni music. Why tó ṣe jẹ́ irinṣẹ́ èṣù? Ẹ má bínú gbogbo lé. Tí ẹ bá ti ń kọ music, ọkùnrin máa wà níbẹ̀, obìnrin máa wà níbẹ̀. Tó bá dìndín pé wọ́n ti jọ ń jó papọ̀, so ṣìnà bẹ̀rẹ̀ nìyẹn. Ó jẹ́ irinṣẹ́ èṣù nìyẹn. Ló pa yẹn. Mr. Hafiz. Olówó Èkó ńkọ́? Olówó Èkó bóyá wọ́n busy, wọ́n wà bíbá lẹ́ẹ̀kan yẹn, wọ́n busy, wọ́n ti drop ẹ̀ má bínú. Ẹ mọ̀ nǹkan tó fi láìka ẹ̀gbọ́n yẹn. Ó máa ń listen dáadáa. Mo gbọ́ yẹn, má bínú pé mo rẹ́rìn-ín, ẹ jẹ́ mute kí n rẹ́rìn-ín, ẹ má bínú, ẹ continue. Mo láìka Olówó Èkó dáadáa, wọ́n máa ń listen sí mi dáadáa, ṣó ti yé yín. Èmi náà ń listen sí yín náà. Ẹ̀yin máa ń parọ́. Ẹ fi bẹ́ẹ̀ ni pé mò ń try. But ẹ ti ń try ní ṣe dáhùn sálámù dáadáa lálẹ́. Ẹ ṣe ó yá ẹ continue. Ẹ ti ń learn Islam díẹ̀ dáadáa nísìnyí. So music ò dá nínú Islam, haram ni. Kò lẹ́tọ̀ọ́ kí ẹ máa gbọ́ music. Ṣó ti yé yín nínú Islam. Ṣẹ́yìn máa ń gbọ́ music, Mr. Hafiz? Yeah, mo máa ń gbọ́ lẹ́ẹ̀kọ̀ọ̀kan. Haram nìyẹn o. Bẹ̀rẹ̀ kọ̀ọ̀kan náà ni mo máa ń gbọ́. Kí ni favourite music yín? Èwo lẹ máa ń gbọ́ jù? Nǹkan tó ṣẹlẹ̀ àwọn tó bá jẹ́ Islamic music like Sauti or Saheed Òṣùpá, ìyẹn kan máa rẹ ẹ̀kọ́ kọ̀ọ̀kan kọ́ níbẹ̀, but kò dá naturally. Ṣó ti yé yín. Okay o. Nǹkan tó ṣẹlẹ̀ ní irinṣẹ́ èṣù ni music. So mo ń bí yín, ẹ sọ wípé ṣé torí music video yẹn àbí orin yẹn gangan ni problem, ṣé get? Ṣé mọ̀ pé àwọn kan lè kọrin kán má ṣe video? Kì í ṣe gbogbo olórin ló ní video. Ṣé understand? So tẹ́ bá sọ wípé because of that picture obìnrin wà ń bẹ̀ wọ́n ń rèdí síra wọn. Ẹ̀yin náà rẹ̀ kò sí bó ní ṣe fẹ́ wá, tó ní bá kọ́kọ́ wá, ìlú máa wá. Ṣó ti ń yé yín? So tó bá jẹ́ ti ń jẹ́ tílù náà bá ti wá. Okay, what about orin tí kò ní music video? Because ẹ ń sọ wípé music video yẹn ló ní reason tí ó ṣe wà haram because of àwọn obìnrin àwọn ọkùnrin they are free mixing, wọ́n jó wọ́n ṣe whatever. Now, so mo bí what about music tí kò ní video? Ṣé yẹn wà halal? But ó máa ní ìlú ńkọ́, ṣé ìlú wà pẹ̀lú ẹ̀? Yeah, mo ń sọ music just without the music video. Yeah. Bí bẹ́ẹ̀ ni pé n play CD for example, wo video for example, ṣe get? Okay, mi wo video mo máa play mo ṣe. Ṣé yẹn wà halal? Haram náà ni. So kì í ṣe pé torí music video yẹn ló fi wà haram because méjèèjì lẹ́ ń sọ ń sìn ní pé méjèèjì wà haram either way. So mo wá ń bi kí ni ìdí, kí ni reason, because ẹ bá wo music ó máa ń jẹ́ kínú àwọn míì dùn, it's good for the body, it's good for even tẹ bá check ẹ mo ṣe research kékeré kan lórí ẹ rí mo ń bọ̀ máa gbé sókè. Tí n bá kọrin kan sìn gbogbo àwọn tó wà ní comment section gan máa gbádùn ní bá fi orin sí ẹgẹ tí spirit bí gan bá dọ̀ tí n bá kàn ṣá orin kan sí inú àwọn èèyàn gan máa dùn bá lọ bí i bàbá tọ̀ síbi ẹ̀ sí wọn ọmọ yọ̀ọ́dí ẹsẹ̀ ẹ̀yìn àrà fẹ́ sán yọ̀ọ́dí ẹ̀ òjò fẹ́ rọ̀ ẹgbọ́ bí ìtẹ̀wé máa wọlé gan àwọn èèyàn gan níbi tí wọ́n wà gan máa fijó sí pé ọmọ yọ̀ọ́dí ẹsẹ̀ ẹ̀yìn àrà fẹ́ sán yọ̀ọ́dí ẹ̀ òjò fẹ́ rọ̀. Ṣé mo pé yọ̀ọ́dí ẹ̀ tẹ̀ ń sọ yẹn náà ara ìsọkúsọ náà ni. Àwa ń gbádùn ra wa ni èwo ló kàn àwa pẹ̀lú ti Allah àwa ń gbádùn ra wa ni ìṣẹ́ get so orin dá gan mi lè parọ́ fún yín lọ́dọ̀ tí orin dá gan so Allah máa imagine òṣèré burúkú tálà gbé wa orin ò dá. Ẹ mọ̀ àwọn tó ń ṣe Islam ó yẹ kán gbé wọn lọ sí àrò. Mr. Àkànbí Ọlọ́ba ṣé ń gbọ́ mi ẹ kalẹ̀. Èmi ò bá yín sọ̀rọ̀. Bá mi sọ̀rọ̀ sí mi àti yín jà ni ṣé mi àti yín jà ni ẹ̀gbọ́n ìbájọ́ ń sọ̀rọ̀ ni. Bẹ́ẹ̀ ṣe ń ronú wọn yàtọ̀ sí ìjà a lè wà ní class kan náà ẹ̀jẹ̀ kẹ́nìkan kí gbogbo àwọn àwọn class lágbára ó lè wọlé. Kí lẹ sọ. So Mr. Hafiz ó lè wọlé bẹ́ẹ̀ mo gbádùn ọ̀rọ̀ yín lálẹ́ yìí. Ilé yẹn tó wá lọ jẹun computer building. Mr. Hafiz yes ma. ẹ ti tẹ̀lé mi ẹ jẹ́ ń tẹ̀lé yín padà.
Because èmi náà mo ti ń like yín díẹ̀díẹ̀ nísìnyí. I think get along. I think get along díẹ̀díẹ̀. A máa gbọ́ra wáyé, a gbọ́dọ̀ gbọ́ra wáyé náà. Now, ṣé mo pé mo ṣe research díẹ̀, mo mọ̀ pé music wà haram o, but mo fẹ́ fi science prove pé ó ní benefits, ṣe get. So, advantages ẹ wà, disadvantages ẹ but disadvantages ẹ pọ̀ ju advantages lọ. No. Èmi advantages pọ̀ ju disadvantage lọ. Lọ́dọ̀ tí yín nìyẹn. Kì í ṣe lọ́dọ̀ tèmi according to research. Èmi kọ́ mo ṣe research. Okay, mo gbọ́. Okay, now, number one, me need go through gbogbo because there's different ones. Money, how is music good for the body? Báwo ni music ṣe dá fára? Only music is not just something you enjoy. It has real, measurable benefits for your body and overall health. So number one, only man reduce stress at a cortisol. Only listening to music, especially slow or calming tracks, can reduce level of stress hormones cortisol. It slows down your heart rate, it lowers blood pressure, it helps your body relax faster. This is why music is often used in anxiety relief, in meditation, and even in hospitals. Music is life, Mr. Hafiz. You know the Larabawa have their own music as well, even before Islam. Okay. That's what you need to understand. So, èmi kàn feel bẹ́ẹ̀ pé at least tó bá jẹ́ mi ni o, tó bá jẹ́ mi ni creator of the world as Allah, for example, right now. Èmi máa bá ní kẹ́ máa ná ìyàwó rather than music. Máa sọ pé men, you must not beat your wife o. But nínú Quran, Allah ní pé ẹ lè ná ìyàwó yín. So, tẹ́ bá wò, èwo ló wà important jù? If you were the creator of the world, which one you go ban first? Music or wife beating? Àní tálà bá jẹ́ èèyàn, ó máa mú kó dín. Àbí kó máa lárẹ̀ fún. Èmi wọ́n bí the question lọ́wọ́ mi tí ẹ jẹ́ kí n dáhùn lóhùn. Hello, ṣé ń gbọ́ mi? Music or wife beating? If you were the creator of the world, èwo lẹ máa kọ́kọ́ ban? Ṣé kò yẹ kí èèyàn máa nà ìyàwó? Ṣé ti yẹ yín? Ẹ gẹ̀tẹ̀, kò yẹ kí èèyàn máa nà ìyàwó. Yeah, but mọ̀jọ Allah lọ now. Allah ní pé ó wà okay. So ẹ jẹ́ n ṣàlàyé ọkọ̀ fún yín. Okay. Ṣé ń gbọ́ mi? Tẹ́ bá nù ẹ̀mí máa ń nà yín padà, Mr. Hafiz. Mi máa ń jà. Mi ò tiẹ̀ lè Ọlọ́run ní jẹ́ ká nọra wa. Ìfẹ́ náà lágbọ́dọ̀ fi bá bára wa gbé. Ṣé ti yẹ yín? Ṣé ti yà á ní nọra wa lágbára Ọlọ́run? Ṣé rí gbogbo àwọn nǹkan tí à ń wá náà, à ń wá ìmọ̀ náà ni. Ẹ̀gẹ́ àdẹ̀gbọ́dọ̀ máa gbá research nípa ìmọ̀. Kò síyàn tó mọ̀ tán. Ṣé ti yẹ yín? So nǹkan tí mo kàn fẹ́ try láti sọ kò síyàn tó mọ̀ tán. But à ń gbìyànjú náà ni. Ṣé ti yẹ yín? But nǹkan tí nǹkan máa ń try láti sọ pé ṣe rí ní nowadays tá wà nísì àti máa ń kó àṣà àti religion àti máa ń kó papọ̀ kí n identify tó dẹ̀ kó rí bẹ́ẹ̀. Irú nísì tí ẹ bá fẹ́ lọ sí àjì nísì Lárúbáwá ò lè sọ pé torí pé ìyẹn kọlà ó jẹ́ ọmọ Yorùbá wọ́n dá padà. Àti láwọn èèyàn tí wọ́n pé wọ́n wọ agbádá lọ sí àjì rí wọn ò lè dá padà torí pé ó jẹ́ ọmọ Yorùbá. Tó ti ń yé wa. Ṣé ń gbọ́ mi o? Mi get yín. Mo bí Mr. Hafiz, ti dáhùn question mi. Mo ń gbọ́ yín. Mo ní if you were Allah subhanahu wa ta'ala, you were the creator. Mo ti ń pè Allah ní àwọn different names ẹ̀. Creator, omniscience, omnipotent. Al-Rahman, Al-Rahim. Allahu Akbar. Not Allah. Bismillahirrahmanirrahim. Okay. Now, tó bá jẹ́ ẹ̀yin ni Allahu Akbar, èwo lẹ máa kọ́kọ́ ban? Music àbí kẹ́ máa ná ìyàwó yín? Èwo lẹ máa kọ́kọ́ sọ di haram? Ṣé rí ìkéyàn náà ìyàwó èèyàn kò dáa. Àbí kéèyàn mọ grape ọmọdé. Ṣé rí mo fẹ́ sọ̀rọ̀ nípa ọ̀rọ̀ Aisha tẹ́yìn sọ yẹn pẹ̀lú ẹ jẹ́ kí kọ́kọ́ dáhùn lóhùn question kéèyàn máa ná ìyàwó kò dáa nínú Islam. Ṣé ti yé àbí ban down. Ṣé ti yé nínú music ìyẹn sì lè rẹ́ kọ̀ọ̀kọ̀ọ̀kan bẹ̀. Òun sì fi ẹ̀díẹ̀ but kéèyàn máa ná ìyàwó kò dáa. No, but Allah sọ wípé Allah ti fún yín láṣẹ láti ṣe nǹkan tí mo now Mr. Hafiz ṣé ti rí pé ìgbà míì táwọn èèyàn bá ń sọ fún mi wípé Islam ni morality wọn ti wá mo máa ń disagree because bẹ́ẹ̀ mi ṣe jẹ́ proud kèfèrí lady of Jahannam in fact èmi ti ní VIP ticket mo fẹ́ lọ rí Iblis wallahi I can't wait. Iblis is my favourite character nínú Al-Quran. Okay. Very sharp guy. Allah told him to bow, he refused. Sharp guy. No grief for them. I like Iblis. Now, nǹkan tí mo bí ni wípé mo ti lose the train of thought mi. Kí ni mo ń bí ẹjọ́ remind me, Mr. Hafiz. Ẹ sọ̀rọ̀ nípa music àti now so morality now ìgbà mi táwọn Muslim bá sọ pé ìwọ o gbàgbọ́ nínú nǹkan kan ò ní religion where do you get your morality how do you know what's right from wrong? Now tẹ́ bá sọ fún mi pé gbogbo morality yín Islam ló ti wá èmi máa disagree. Because tó bá jẹ́ pé morality yín is only objective to Allah's morality, that means you shouldn't have problem. Kò ní issue kankan with wife beating. Now ẹ ti sọ wípé wife beating ò dá.
ṣé mo pé kì í ṣe torí ẹ̀sìn yín because ẹ̀sìn yín sọ otherwise ẹ̀sìn yín sọ pé wà okay ẹ̀yin sọ pé I don't see it as something good I'm not respecting yín fún yẹn but ẹ má gbàgbé pé a máa ń ra àwọn muslim àwọn àfáà tó máa ń wá síbà tó sọ pé in fact ms mi mọ bóyá ṣì ní recording yẹn lórí live yẹn bọ̀bọ̀ tó sọ pé òun lè nà ìyàwó ẹ̀ even in front of that woman lálẹ́ ọjọ́ yẹn Quran sọ bẹ́ẹ̀ so what kìnnìkan mo ní okay ṣe rí pé tí n bá ní láti choose between you and him ta ló ń follow the Quran and Allah subhanahu wa ta'ala I will say that na him she understand so má jẹ́ kẹ́ respond nísìn thank you. ẹ ló ṣe gbọ́ mi. ń gbọ́ mo kàn fún time láti sọ̀rọ̀ ni mo ń gbọ́. ṣẹ́rí mo ti dáhùn question yìí náà ó lè kẹ́ iná ti understand pé ṣẹ́rí àwọn nǹkan kan wà ẹ̀ ń gẹ̀tẹ̀ tá a ti mú ẹ̀sìn tá a ti dàpọ̀ mọ́ àṣà nínú àṣà wa ilẹ̀ Yorùbá gan kò yẹ kéèyàn máa na ìyàwó ṣó ti yẹ yín èèyàn lẹ́tọ̀ọ́ àti máa na obìnrin nǹkan ẹlẹ́gẹ́ ni ṣé bí kéèyàn máa kẹ́ ṣó ti yẹ yín ṣé ń gbọ́ mi dáadáa. mo ń gbọ́. so èèyàn lẹ́tọ̀ọ́ àti máa na obìnrin nínú ilẹ̀ àṣà alẹ́ wa nílẹ̀ Yorùbá wa bí ṣó ti yẹ yín. So which means this religion goes against your culture and your tradition as a Yoruba man. Àwa àgbà fún ṣe ní nǹkan tí It goes against it. ṣe ní nǹkan tí religion mú wá religion wa pa àṣà wa rẹ́ nílẹ̀ Yorùbá ẹbọ ṣíṣe ni religion wa parẹ́ tó ti yẹ yín àwọn kọ́ṣọ̀ wa ní àná sí kéèyàn kọlà kọ́ṣọ̀ ni nà ẹ̀gẹ́ ká wọ aṣọ. Afis ẹ jẹ́ bí question ẹ jọ̀ọ́ ẹ máa answer yes or no or I don't know ẹ lè má mọ̀ no problem now ṣé wọ́n ṣe ń tawaf before Islam. wọ́n ti ń tawaf before yes. So which means pé culture àwọn pagans nígbà yẹn during the period of Jahiliyyah ẹ̀yin náà ṣì ń ṣe é nìsín ibo l'Ànábì ti wá. yóò dá fún yín. ṣẹ́rí pé culture Ànábì culture àwọn Lárúbáwá ni ó ti pre-exist before Ànábì. ṣe ti ń gbọ́ mi ẹ̀yin gẹ́gẹ́ Káàbà ti wà before Ànábì ṣe mọ̀ bẹ́ẹ̀ wọ́n dẹ̀ ti ń tawaf before Ànábì wọ́n dẹ̀ ti ń gbààwẹ̀ before Ànábì sórí but Ànábì ló finalize lọ́lọ́run ló wá ṣe gbogbo kìíní yẹn pé pátápátá tí ò dẹ̀ ní sànẹ́bí mi mọ̀ lẹ́yìn. Mr. Hafiz kí ló finalize it is what I'm trying to ask you ṣe get because nǹkan tó ti ń ṣe already what did he ṣe ó fi cement block ẹ ni ó wá mi understand ó lock ẹ sí position kan I don't get it because kí ló finalize because mo ti ń ṣe kinní kan tẹ́lẹ̀ already ẹ wá ní kí ló fi okay ẹ fún mi lápẹẹrẹ kí ló fi finalize ẹ̀sìn yẹn. It means it needs to bring something new. Tí kò bá bring Emma Benusa, tí kò bá bring anything new, then that means he didn't finalize nothing. He just joined what the people were doing before. Ṣé mọ̀ pé kánábì tó dé, wọ́n ti ń forí balẹ̀ gẹ́gẹ́ bíi pé wọ́n ń kírun. Ṣé mọ̀ bẹ́ẹ̀? Ṣé ti yẹ yín? Ẹ̀gẹ́dẹ̀. Ànábì ló wá dé lọ́lọ́run ló sọ pé ẹ̀ ló ń ṣàgbọ́n mi. Ṣé mọ̀ pé wọ́n ti ń sùjúd kánábì tó dé, wọ́n dẹ̀ ti ń rúkú kánábì tó dé. So Ànábì wọ́n ti ń rúkú kánábì tó dé wọ́n dẹ̀ ti ń sùjúd kánábì tó dé Káàbà ti wà kánábì tó dé tó ti yẹ yín wọ́n dẹ̀ ti ń gbà àwẹ̀ kánábì tó dé Al-Qur'an náà sọ bẹ́ẹ̀ tó ti yẹ yín then Ànábì lọ́lọ́run bá gbé dìde ẹ̀ńgẹ̀tẹ̀ ló wá ṣe kíní ẹlẹ́kùnrin ló ní kíkún ẹ̀ tó fi ń túmọ̀ yìí pé kò sí Ànábì náà là á tẹ̀lé Ànábì jẹ́ practical tí Al-Qur'an dẹ̀ jẹ́ theory tó ti yẹ yín Al-Qur'an ní sọ̀kalẹ̀ ní sí Al-Qur'an ní ká kírun báwo la ti fẹ́ kí Al-Qur'an ní ká gbàwẹ̀ báwo la ti fẹ́ gbàwẹ̀ so Al-Qur'an ní ká yọ sàká báwo la ti fẹ́ kà Ọlọ́run wá gbá Ànábì dìde pé kó wá ṣe pé báyìí ni ká ṣe máa ṣe làwọn ọmọ ìdí ènìyàn fi ń ṣe láfi lè tẹ̀lé Ànábì so bọ́rọ̀ Ànábì ṣe jẹ́ nìyẹn. Me understand kí ló mú wá tó àdì sí me understand because ẹ ti agree pẹ̀lú mi pé gbogbo kíní wọ́n ti ń ṣe tẹ́lẹ̀ ẹ̀yin náà dẹ̀ ṣe so kí ló mú wá tó add ṣé title nìkan ló mú wá pé okay o I'm the final prophet nǹkan tí mo bí yẹn kí ló mú wá tó new ẹ fún mi lẹ́gbẹ̀ẹ́ sọ pé okay ó wá fi ata díẹ̀ sí ata yẹn wá change the flavour yẹn ó wá turn it like what did he add to cement and complete and finalize the religion apart from the title of him being final Ànábì. àwọn ṣẹ́rí gbà yẹn àwọn èèyàn mọ̀ yìí pé Ọlọ́run lèyẹn máa ń jọ́sìn fún tó ti yẹ yín ẹ̀ǹgẹ̀tẹ̀ wọ́n kàn máa ń forí balẹ̀ lásán ni so Ànábì ló wá ẹ̀ǹgẹ̀tẹ̀ lọ́lọ́run wá lò ló mú lọ́lọ́run ṣàlàyé pé báyìí ló ṣe máa kírun àsìkò báyìí ló kírun àsìkò báyìí ló kà kí ó sókè ìrun báyìí iye rákà méjì tó kí lásìkò báyìí iye rákà méjì tó kí Ànábì ló finalize gbogbo ẹ̀ pátápátá tó ti yẹ yín ẹ̀ǹgẹ̀tẹ̀ irú àwẹ̀ nísì wọ́n ti ń gbàwẹ̀ ẹ̀ǹgẹ̀tẹ̀ kánà Al-Qur'an sọ bẹ́ẹ̀ Suratul Baqarah 182 ẹ̀ lè gbé jáde tó ti yẹ yín pé gbọ́gẹ́gẹ́ àwọn kan ṣe wọ́n ti ń gbà àwẹ̀ sí wájú ẹ̀ kó tó dé so Ànábì náà ló tún wá gbà lọ́lọ́run wá sọ pé báyìí àsìkò báyìí ló wà jẹ sàárè o àsìkò báyìí ni wàá ṣì mú o ẹ̀gẹ́tẹ̀ so Ànábì ló finalize everything kò dé ní sànẹ́bì mọ́ lẹ́yìn Ànábì.
Okay, ẹ mọ̀ pé àsìkò 5 times a day yẹn wọ́n ti ń kírun náà 5 times a day tẹ́lẹ̀. Ṣé mọ̀ bẹ́ẹ̀? No, ṣé mọ̀ bẹ́ẹ̀? Wọn ò tí kírun 5 times a day tẹ́lẹ̀. Wọ́n kàn máa ń forí kan lẹ́yìn. No, MS Baba, according to that tafsir of that ayah, ẹjọ́, mi ní particular hadith yẹn. Olówó ìgbà bá wà mí báyìí send ẹ̀ sí mi. Mọ́mí ọ̀fọ́ Kùfàrù kí lẹ sọ? Wọ́n claim pé àwọn people yẹn wọ́n ń kírun bọ̀ kì í ṣe 5 times a day. Wọ́n kàn máa ń korí balẹ̀ ní kíní kọ̀ọ̀kan. Quran chapter 2 verse 62. No, tafsir yẹn ni mò ń wá, tafsir tó ṣàlàyé yẹn tó sọ pé àwọn tó tafsir Ibn Kathir ni. Okay. But mo need to mention 5 times a day àti kárí ń bí báyìí. Ṣé wọ́n lè ka Arabic? Mr. Fish ṣe lè ka Lárúbáwá. Pẹ̀lú gọlọ. Okay. So tó bá ti ń ṣe 5 times a day yẹn tẹ́lẹ̀ then nǹkan táwọn bí mú wá yẹn 5 times a day kò wá special, do you understand? Nǹkan táwọn bí mú wá ojú fatia ó fi kún un gbogbo olókùn ọdún sí àtòbójúdó ìpànìyàn ìdígunjalè gba àwọn òṣìṣẹ́ tó mú wá lónìí. Báńkì mi là ń bí rọ́ọ̀bù. Kò tí ì sí báńkì láyé ìgbà àwọn tó ń ṣe káràkátà ló máa ń dáná. Ta ló wá jà lólè? Ta ló jà lólè? Àwọn caravan raid ló máa ń ṣe. Àwọn caravan tó jà ogun. Ó rèdì wọn. Ẹni iná làbùkù máa ń wọ́ tẹ̀lé. Àwọn ànẹ́bí ọlọ́wọ́ máa ń bú wọn náà ni. Wọ́n bú ta ni nǹkan tó wà nínú àkọsílẹ̀. Mo ti gbọ́ sẹ́yìn lẹ́kọ́. Ànábì wo náà ń bú? Ṣé wàá bẹ̀? Tọmọ bá da ẹjẹ́ àyìn, tọmọ bá yọ ọmọ ẹ̀yẹ já sọ. Ẹ̀yin náà síbẹ̀ fún. gbàtà náà bí gba revelation náà but ẹ ṣì ń tẹ̀lé. You were not there. Kí lẹ sọ? Ẹ̀yin náà síbẹ̀ gbàtà náà bí gba revelation nínú cave Hira Sheget but ẹ ṣì ń tẹ̀lé now. So you were not there. You were not there. Nobody was there. In fact, nobody even knows. Even Allah himself don't know about this. Allah ò mọ̀ nípa kíní. Only Anobi knows. Ẹ jẹ́ ewé èèyàn gidi tẹ̀lé. Kẹ́mọ tẹ̀lọ́mọ yẹlé sòwò rẹ̀ gbé ó pè yín ju. Tàbí MS Baba. Àgbákò ọmọ mọ́ mọ́. Ẹ ká máa sọ justice for Allah ni. Ṣé mọ̀ pé Anobi ló create Allah fúnra rẹ̀? Allah ò Ànábì kan ó ba Allah lórúkọ jẹ́ náà. Ẹ̀dùn náà. Mọ́mí ẹ̀sùn olè yín ṣe ń tì yín gan-an. Me ò follow ẹ̀sìn kankan. I'm too smart, Mr. Face. How can me as a woman follow religion that say wife should beat? Èmi máa ń nà yan. Tó bá nà mí, Quran 4:34, wọ́ ọdúnrìbù hùnà. Máa wọ́ ọdúnrìbù hùnà yẹn, wàláhì. Èmi máa ń jà, wàláhì. No man can beat me. If he beats me, even if you go buy me, I go fight my own back. I no go give up without a fight. Ṣé béèrè question pẹ̀lú wọn? Màá lu ṣẹ́gẹ̀. Mr. Face, màá lu bálábùlù. Ṣé béèrè question pẹ̀lú wọn? Yes. Ta ló dá yín gangan náà? Ta ló dá yín? Mommy mi lọ bí mi, bí mi náà ṣe bí my baby boy, my first and only son. Ta ló wá bí mọ́mí yín? My grandma mi inú Islam ló kú sí. Mo máa ń ṣe iléyá pẹ̀lú wọn nígbà tí mo sì kéré. Mọ́ grandma yín tó kú sínú Islam yẹn, ta ló pa wọ́n? Ikú náà ló pa wọ́n, old age ni. Ó máa ń ṣẹlẹ̀, it's part of life. Ta ló dákú? Ta ló dákú? Mo ní ta ló dá ikú yẹn ta ló dá? Mi mọ̀ ní tó dá ikú. Ẹ mọ̀ pé bẹ́yìn ṣe bí àwọn human ṣe ń kú ni, animal ṣe ń kú ni, even plants, igi, tree, gbogbo wọn máa ń kú. Yeah, it's part of life. Èmi ò lè explain ẹ fún yín because èmi ò gbàgbọ́ nínú creation story, ṣe get. Àwọn Christian ní titi wọn, Adam and Eve, ẹ̀yin náà ní Adam and Eve àti yín. So mi ìmọ̀ ìtí máa choose, so mo kúkú dúró sí side tèmi. Like I don't follow any. There are 4,000 religions. Ẹ̀yin follow 3,999. Èmi ò follow 4,000. So we are the same. We are the same. One religion ló wà lọ́dọ̀ Ọlọ́run. Òun dẹ̀ Islam. Nǹkan táwọn Christian máa ń sọ náà nìyẹn, nǹkan táwọn Buddhist máa sọ náà nìyẹn, nǹkan táwọn Shiva máa sọ náà nìyẹn, nǹkan táwọn Buddhist máa sọ náà nìyẹn. So you are all the same na me. It's like you are all fake to me. Mi lè parọ́. Mommy of Kufar. Yes. I saw one Quran verse tí mo fẹ́ kẹ́ bá wa gbé síta kẹ́ bá wa kà. Wọ́n ní láti ka márùn-ún yìí. Mr. Fish ẹ mọ̀ pé torí ti ní MS Baba ṣe mú wá síta. Ẹ mọ̀ pé kíkí irun márùn-ún yẹn ni mo fẹ́ prove pé wọ́n ti ń ṣe lẹ́ẹ̀márùn-ún. Kì í ṣe tó bá jẹ́ pọ́kàn ń ṣe tẹ́lẹ̀ ní no problem but márùn-ún yẹn wọ́n ti ń ṣe tẹ́lẹ̀. Tí ká nàbí tó dé. Yes sir, àwọn Sabirun, àwọn Sabians, Quran mention wọn. Wọ́n ti ń kírun márùn-ún ká nàbí tó dé. Mo sọ fún yín pé wọ́n ń forí kan lẹ́yìn. I promise you, Anobi did not bring anything special. Tawaf wọ́n ti ń ṣe, pilgrimage wọ́n ti ń ṣe, kò sí nǹkan kan tó bring. He just brought his own culture. That's because gbogbo yín ní láti, nǹkan tẹ́ ẹ máa ń gbàgbé ni wípé yes so fine, Anobi yẹn bóyá Allah choose ẹ̀. But remember, ẹ rántí Mr. Fizz, ó ti gbé from age 0 to 40. That's his environment. Ṣé kí n béèrè question kan lọ́wọ́ ni? Yeah, environment ẹ̀ ni. Ta ló wá fi Quran rán? Ta ló lọ́wọ́ fi Quran rán? Torí ẹ̀yin mọ̀ jù mí lọ ní Quran ta ló lọ́wọ́ fi rán? It's like àwọn èèyàn ló kọ Quran, kò sí any Allah tó rán Quran kankan. Muhammad ló form religion yẹn. Tẹ́ bá tàbí sí ChatGPT, ta ló found Islam? Ó sọ pé Muhammad.
copy and paste gbogbo everything gbogbo àwọn prophet yìnyẹn tá ń pè ní prophet messenger ó copy and paste from Bible ni. ó gbé among them ẹ mọ̀ pé ó marry Khadija wasn't a Muslim, think about it. Now Anobi might be illiterate o. Illiteracy simply means you cannot read, you cannot write, but you can hear, your brain dey work, you can store memory. That's Muhammad now. Tẹ́ bá gbọ́ story kan ṣe get me ní láti kọ́lẹ̀ mo lè think. ṣé mọ̀ pé gbogbo àwọn ànábì Ọlọ́run wọ́n ní mùjísà ṣé mọ̀ bẹ́ẹ̀ ṣé mọ̀ nǹkan tó ń pè ní mùjísà iṣẹ́ ìyanu tọ́lọ́run gbélé wọn lọ́wọ́ tó yàtọ̀ sáwọn èdè nìyẹn. Kí ni iṣẹ́ ìyanu Anobi? Kí ni iṣẹ́ ìyanu Anobi? Kò mọ̀ ọkọ̀ kò dẹ̀ mọ̀ ká Ọlọ́run dẹ̀ sọ pé ọba ọmọ ọdún mẹ́sàn-án sùn kọ̀mọ́kà àwọn òbí òróró rẹ lọ léèwé. Ẹ wo aláwọ̀ if we can attend to another person. Àkànbí ọlọ́ba. Ọ̀rọ̀ tẹ́ ẹ̀ ń sọ for example sí ẹ wo bẹ ìwà yìí sí kẹwàá rán ọmọ yín lọ sí school kó lọ study science kó wá dé padà kó wá béèrè lọ́wọ́ yín pé ànábì ló mú òun kíkí wá ànábì ló máwèé gbígbà wá ànábì ní final messenger from Allah. Kí lọ́mọ yín fẹ́ fi gbogbo yẹn síbi tójú láde yìí. Ojú wo ló làṣẹ bọ ní ká máa ṣe ni. Kí náà ń pè lẹ́bọ sẹ́yìn ò ṣẹbọ ni. Kí ni jẹ́ ẹni ò ṣẹbọ tèmi. International iléyà tẹ̀ ń pa kò kì í ṣẹbọ. Allah is the Lord. Ájídẹ́ ló fẹ́ nu láòkúta kò kì í ṣẹbọ. Ẹran ọ̀dùnnú ní iléyà náà. Ẹran wo lẹ́rìn òfò tẹ́lẹ̀ ẹran wo ni wọ́n jẹ́. Mr. Hafiz ẹ jẹ́ n clarify kẹ́ tó drop. Allah is the Lord of the Kaaba. Tẹ́ bá fẹ́ ṣe sọ láti yín náà ẹ má ní ẹni sùn tẹ́ bá fẹ́ ṣe sọ láti yín náà you must face where ibo lẹ máa ń face direction wo lẹ máa ń face. Kaaba la máa ń face. Why? Kí ló wà ń bẹ̀? Yóò dáa fún yín. Prophet Muhammad sallallahu alaihi wa sallam. Tó ti yé yín ẹ̀gẹ́tẹ̀ Ọlọ́run ló sọ fún pé ká máa fèsì Kaaba. Allah ẹjọ́ Allah ló sọ̀rọ̀ nù Kùránì. Nǹkan tó ń ṣẹlẹ̀ ẹ̀gẹ́tẹ̀ nǹkan tá a máa fi ń contradict ara wa náà nìyẹn. We are talking now sórí Allah èdè Lárúbáwá ni not Yorùbá. Sórí contradiction tó máa ń wà ń bẹ̀ náà nìyẹn. Ẹ lo Allah ń bí báyìí ẹ lo Allah tó bá lọ sórí program yẹn ẹ lo Ọlọ́run bẹ̀ Allah la máa ń lò ń bí. Ẹ ló ṣe ń gbọ́ mi Kaaba yẹn center of the world ni àní gbùngbùn ayé ni plane lè gbórí Kaaba. It's not center of any world. Non-Muslims are not allowed there. It's only for Muslims. It's not center of the world. It's center of the Muslims. Okay, center of the Muslim. Non-Muslim. I mean, sign yẹn ti wà ń bẹ̀ tẹ́ bá ń travel. Non-Muslim Muslim. It's not for the world. It's for Muslim alone. Ṣé kí n fún ilé example kan? Ẹ kọ́kọ́ gbà yẹn náà it's for Muslim alone. It's not for the world. Okay, because not the whole world is for Muslim. It's for Muslim alone. Ṣé kí n fún ilé example kan? Ṣé mo rí pé gbogbo Nàìjíríà ni gbogbo police station tó wà ní Nàìjíríà ni ṣé mo pé green white green wà ń bẹ̀ kí ni sign green white green? Yash. Unity and Green white green. agriculture. Kí ni sign yẹn? Unity and agriculture. Òun ni sign green white green. Mr. Hafiz ẹ bá wa ka tafsir yìí ẹ ti mo mọ nǹkan tẹ́ ń ṣe ẹ ń try láti divert mi a máa gbàgbé no 5 times a day mo fẹ́ kẹ́ confirm it by this àbí tẹ́ bá gbà pé 5 times a day a lè move on unless ẹ máa ka àdìtì yìí kẹ́ rí fún ara yín no problem èwo lẹ fẹ́ ṣe ń bẹ̀ I don't need to lie to you ẹ máa screenshot gbogbo evidence mi kẹ́ lọ máa cross check fún ara yín I don't need to lie. Sẹ́rí ẹlẹ́. Army of Kufar ṣẹ́rí Hafiz bàbá wa Hafiz. Yes, àwọn àáfàá sọ pé àwọn ọ̀lẹ́ntà láàfáà ni wọ́n ọ̀rẹ́ bá ń gbọ́ original ọ̀lẹ́ntà láàfáà àwọn àáfàá sọ pé Ṣèyíkì sọ pé òun ni wọ́n ọmọ dò bọ́n ṣe wà yẹn àwọn ọ̀tọ̀ tá àáfàá kó sí wọn lórí ẹ máa gbọ́rọ̀ lẹ́nu àgbàlagbà center of the world ní Kaaba wà. Mọ́mọ́ kò fà wọ́n ọmọ kankan àáfàá náà tẹ̀lé ọ̀rọ̀ lásán ni wọ́n tẹ̀lé. The best man in the world Prophet Muhammad ni tẹ́ ẹ sọ pé ànábì kò ṣe kí ni ànábì ṣe kí ni kan. Maybe ẹ mọ̀ pé ní Islam there's different meaning different definition maybe to you the best is a general somebody that married a child somebody that unalived Jewish tribes somebody that took over other people's property somebody that stole somebody that took women's slaves àwọn ẹrú obìnrin tó dó wọn and I'm sure it was tipátipá so because no ẹrú wants to be doed. Ẹ má ṣe kọ́mẹ́dì mọ́ kọ́mẹ́dì lè tẹ́ ẹ̀ ṣe ń bí. Okay, thank you sir no problem. Yes ma. Mo máa bá yín brainwash tó ti dì yín sí yẹn the shackles of Islam yẹn a máa bá yín tó alhamdulillah inshallah rúkìá yẹn ó máa deep gan mo máa ka sura al-Fatiha mo máa ka sura al-Talaq mo máa ka sura an-Nisa sura Ibrahim sura al-Maida ẹ gé wọn lọ́wọ́ sallallahu alaihi wasallam. Nǹkan tẹ́ ẹ̀ sọ fún wa ni pé ká má ṣe Islam mu ẹ̀sìn ilé afẹ́ máa ṣe. Ẹ ní ìdẹ̀sìn ta ló sọ pé ní ìdẹ̀sìn ṣé oxygen ni. Ká má ṣe ẹ̀sìn kan ká kàn máa jí ká máa jẹun
kí lẹ rò pé mo ń ṣe for the last 10 years of my life ṣe rò pé wọn dì mí sínú shackles of Jesus náà ni gbogbo wa ló affect now èmi kọ́ mo choose Mr. Hafiz wọ́n bí mi sínú ẹ̀ ni ọmọ tẹ́mi bí ní ìsìn mi fi any religion hàn ó máa pé 7 this year no religion never been to church never been to mosque because tó bá dàgbà kó decide fún rẹ̀ tó bá fẹ́ ṣe life goes on now ikú tó ń pa atheist ó ń pa Christian ó ń pa Muslim accident there's nothing special when it rains it pours on me it pours on you kí ló wà ń bẹ. ṣe àlùkùránì sọ̀rọ̀ nípa ikú yẹn. Gbogbo religious book ló sọ̀rọ̀ nípa ikú because that's why I thought she created religion in the first place because a lot of people could not understand how can I just go like that I don't see my loved one anymore it's hard to consider ṣé mo pé wọ́n ti ń create àwọn gbogbo theology yẹn ṣé mo Greek gods àwọn Zeus àwọn Thor these are Greek mythology but ẹ̀sìn yẹn ti expire and guess what bí gbogbo ẹ̀sìn yẹn bó ṣe máa expire nìyẹn the only thing that will remain is your culture and your tradition. And because àwọn Lárúbáwá spread nìyí, they spreaded their culture and their tradition all over the world to the extent that a man in Bode Olude ní Nigeria, if you think that he man ra àkàrà, if he man ra àkàrà, ẹ máa face Qibla. Kí lẹ ń ṣe ní Qibla? Kí ni Qibla fẹ́ ṣe fún yín? Center of the world ní Qibla, bẹ́ẹ̀ Mùsùlùmí bẹ́ẹ̀ face. Center of the world is the house of Allah, Ojúbọ Allah ni, and that is Ebo. You are an international stone worshipper. Ṣé wọ́n á sọ fún yín pé wọ́n ń pẹran ní Kaaba? Ṣé wọ́n máa ń pẹran ní ojú? Wọ́n pa everything. Allah likes the blood. Allah like vampire. MS baba wọ́n lè rí wa ń Kaaba ó lápá méjì. Wọ́n lè rí wa ń Kaaba ó lápá méjì. Kò sí èrè kankan ní Kaaba. Just time ó gbé jáde kò sí ọ̀kan ní Kaaba. So why is that house so important to Muslims? Kí ló wà ń bẹ̀? Kí lẹ̀ ń dá wáfkùn? Kí lẹ̀ ṣe làbáyíká? Here I am. Èmi nìyí Allah. Èmi nìyí Allah. Èmi nìyí. Èmi nìyí Allah wà ń bẹ̀. It's in there. Ọlọ́run bá mi fọ̀nà mọ́ yín o. No, it's true. No, I think about it. Like, okay, ẹ kọ́kọ́ sọ pé Allah is omni everywhere. Me, my boss is omni science, omnipotent. Now, if it's everywhere, lower. Why does she know 10 million plus naira, 5,000 to 10? No, that's. I'm probably sure it's more than that. By the time they rakini, eshekini, eshekba, esha, we should get. It's a lot of money, and guess what? Where is it going? Is Allah here to collect it? No. Now Saudi they collect it. Better their country, better the economy. Who gives me a certificate? Who gives me a career? So your own is after you buy. Your reward is after you buy. Me, I go chop life. In fact, you see the way my ash is getting bigger. I go chop. I go enjoy. Yeah, because Timba I can't enjoy, and that's life, sadly. So me, I go enjoy here. And you then do the aljana. Tebatiku, eloma go. I want milky. I mean, I want. Ìdájọ́ kọ̀ọ̀kan tó bá jẹ́ ìdájọ́ ń bọ̀ gbogbo yín lẹ̀ ń lọ hellfire. Number one, gbogbo Muslim ló máa jóná according to Al-Quran. Number two, imagine now, Mr. Hafiz, me as an atheist bí mo ṣe jẹ́, according to Christianity, mo máa jóná. John 3:16 so for God so loved the world that whosoever believeth in him blah blah blah. So me accept Jesus as my Lord and Savior. Me they accept Allah. Hey Job, which Jahannam am I going? Dájúdájú, and you know my Lord Jahannam, I want Christian because you take Jesus Isa as a prophet, not a God. It's not a God according to our Quran. According to their Bible, is a God. According to their belief, Islam is not. It's not. Báwo lẹ ṣe feel bẹ́ẹ̀ ni pé gbogbo Mùsùlùmí máa jóná, even with all your dedication to Allah? Ṣé rí pé wasted efforts ni? Kò sí ìdájọ́ báyìí. A kàn wálé ayé náà. Ẹ dúró. Ọlọ́run bá mi yín po. Ẹ máa jóná ni. Ó máa ẹ mọ bó ṣe ń dín ancestors. Ẹ mọ bó ṣe ń dín fried yam. A máa ń yọ kúrò nínú òróró yẹn. Bó ṣe máa pick in one by one pẹ̀lú fork, one by one. With all your, that's why me get religion yìí. Because Allah subhanahu wa ta'ala sọ wípé òun ti designate Jahannam. Fáwọn tó máa lọ sí Jahannam kó tó bí wọn, kó tó wà nínú testicles bàbá wọn. So it's a waste of time, my darling. You're gonna burn. Kò sọ̀rọ̀ nípa àlìjẹ́nà. Ọpọlọ àfáà yìí ti yòrò. Ó sọ̀rọ̀ nípa méjèèjì. Ọpọlọ yìí ti yòrò. Ṣé ẹ lọ́pọlọ ni? Ẹ ní brain ni. Ṣé ẹ kí n ronú ni? Alẹ́ nu yín dùn. Ṣé ẹ kí n ronú ni? Ẹ tí ẹ kí n ronú rárá ni. Nǹkan tó bá sọ fún yín lẹ máa ń gbà ni. Àfíìs orí yín ti dà. Ọpọlọ yín yóò. Ọmọ. Ayé yín ti bàjẹ́. Ẹ bá aláàjọ ọmọ kàbá ẹ má ti dà àwọn ẹgbẹ́ rẹ bẹ̀rẹ̀ question. Ẹ ṣe lẹ́sìn ẹ kàn sọ̀rọ̀ oṣù. Mohammed tó dókù
òun ni best man. gbogbo lé ẹni sùúrù. Mr. Hafiz, ẹ má bínú, ẹ kò sọ fún gbogbo Mr. Pretty kẹ́ tó bọ́ sí mic ẹjọ́. Ẹ kọ fún wa ní nǹkan 5 pẹ̀lẹ́rìí tánàbí ṣe tó jẹ́ pé dájúdájú is the best example of mankind. Or mẹ́ta, ẹ má jà ṣe 5, bóyá méjì gan sẹ, méjì. tánàbí ṣe nọ́mbà 1 nǹkan tánàbí ṣe ànábì ló jẹ́ ká dá Ọlọ́run bá mọ̀ pé Ọlọ́run ọba ọ̀kan iṣo ni Ọlọ́run ọba ọ̀kan méjì. ànábì ló jẹ́ ká dá Ọlọ́run àbí Allah. That is our own problem tí àti ìjọba nínú ni. No, okay, ṣe lè show mi nínú ẹjọ́ ṣé ká gbé bóyá Yorùbá Quran kan síta genuinely. ṣé kí n ṣàlàyé fún yín. No, because no, the reason why you don't. Kí làwa. Ètò láyé ẹ bá wa play voice yẹn, ẹ bá wa play alpha yẹn tó sọ fún wa pé Allah is Allah. Bóyá ètò láyé wà bẹ́ẹ̀. Kí làwa ń pe Allah. Ẹ ti ń stress mi, wọ́n ti brainwash yín. Honestly, it's really sad. Wọ́n ti dẹ̀ yín like you are in a cage. And you know, a bird will never know it can fly. Tó bá lock ẹ̀ sínú cage all its life. One thing nípa àwọn ipò ìyá àwọn mùsùlùmí àwọn pé wọ́n kì í wí kọ́tọ̀ Allah tẹ́rí yẹn wọ́n kì í wí kọ́tọ̀ kàsí kàméjì. lẹ́yìn náà gbádùn kéèyàn gidi wá nílé iná ni èyí tẹ́ni ọgbọ́ yìí. gángan lórúkọ rẹ̀ tó gbọ́dọ̀ máa fi pè é. má pe Allah ní God, má pe Allah ní Lord, má pe Allah ní nǹkan kan nínú gọ́ọ̀dù lọ́ọ̀dù àbọ̀ Ọlọ́run máa sọ pé Allah torí kò túmọ̀ sí nǹkan méjì jẹ́lẹ́dàá wa lọ. gbogbo agbọ́dọ̀ torí yun wọ́n máa ń lò fún nǹkan mi. wọ́n máa ń lo gọ́ọ̀dù fún nǹkan mi, wọ́n máa ń lo lọ́ọ̀dù fún nǹkan mi, wọ́n máa ń lo Ọlọ́run fún nǹkan mi. ṣùgbọ́n Allah wọ́n á lò fún nǹkan mi rí àyàfi Allah ẹlẹ́dàá. ṣé rí gbogbo àwọn eléyìí wọ́n lọ kéwú èèmù àlàjẹ̀dá wọn ni pé tó táwọn lọ kílẹ̀ lárúbáwá yẹn àwọn bọ̀ wá sílẹ̀ Yorùbá padà láti wá kọ́ńtínú láti máa bá àṣà wa jẹ́ wọn rò pé nǹkan táwọn dé báyìí làwọn máa dé bá. ẹjọ mi fẹ́ béèrè question. ẹ má bínú ẹ já sáré wo Yorùbá Quran yẹn ṣe rí pé Allahu ló kọ síbẹ̀, it's not even Ọlọ́run. And that Allahu, I think it's just like a bóyá Yorùbá tonation. Bóyá tonation lè wà different. Ṣé get? Nígbà míì tẹ́ bá rí àwọn French tó bá ń spell mashallah, wọ́n máa ń spell pẹ̀lú ch, mashallah. It could be tonation. Allah is Allahu everywhere you go. Bring another language of Quran. You go see Allah means the God. Mr. Akinlabi, am I being? Now, ẹ jẹ́ explain the kọ́kọ́ fún yín. Allah. Teba ALLAH teba rí yẹn. Teba separate AL. AL yẹn means pé the God. Allah. Teba gbọ́ alhamdulillah. Ẹ sọ wípé alhamdulillah. Alhamdulillah. Mashallah. Allah means the God. Ẹ lè check fún ara yín. Alhamdulillah. You don't say that. You don't say Abdul Allah. You say Abdullah. Who is this lah? Kalonja lah. The lah. The God. Am I making sense? Or am I asking? I'm genuinely asking. Yeah. Alhamdulillah, not Alhamdulillah. Abdullah, Masha'Allah. Bismillahi. La. Who is the la? Who is the la? Ọlọ́run bá tí ò bímọ tẹ́nìkan ò bí òun ni lá. Ẹ dey play nìyẹn. Mohammed ló bí. Dey play. Ẹ jẹ́ mi fẹ́ béèrè question ẹ kalẹ̀ o. Ẹ kalẹ̀ gbogbo lé o. I mean, you only drop him. Don't drop him. Sometimes, like, some people are here to learn and temperament. Why not? Like, we're trying to educate, right? Please, guys, you need to understand. But it doesn't take one day. We have all been there. Every single person, including myself. Now I'm going to 11 years with no Yahweh, and my life is so much better. You understand? Comments. Relax. Mr. Razi can have the floor, no problem. I will take it. All right. Mr. Razi. Mr. Hafiz gangan ni fẹ́ bẹ́ẹ̀ question lọ́wọ́. Yes, ẹ kálẹ́ mo wà pẹ̀lú yín. Ẹ kálẹ́ ẹjọ́ ẹ ṣe bẹ́ẹ̀ ẹ believe nínú Ọlọ́run àbí?
wípé òun ló dá gbogbo wa pátápátá. pátápátá tí lárúbáwá pè ní Allah. Ìyẹn náà dá. Mi fẹ́ jẹ́ kẹ́yìn kẹ́ fún mi ní evidence wípé Islam tá à ń ṣe yìí òun gẹ́gẹ́ là ń serve. Ṣé ta gẹ́gẹ́ ló sọ fún? Ṣé by voice note ni or message? Ṣé Quran yẹn? Ṣé handwriting Ọlọ́run ni? Because mo wo gbogbo Quran yẹn pátápátá gbogbo ibi tí wọ́n ti mention Allah tẹ̀sán yẹn wọ́n translate Allah náà ni lẹ́ẹ̀fi ní gbogbo tí mo wo wọ́n kọ translator ẹ̀ sí Ọlọ́run o but Allah náà ni wọ́n kọ síbẹ̀ bó ń jẹ́ okay sí because Quran yìí gan báyìí sìn according to gbogbo nǹkan tó wà ń bẹ̀ èmi sọ fún yín pé wọ́n lè kọ́ níṣẹ́jú Muhammad gan because tó máa kọ story yìí níṣẹ́jú ẹ̀ tí ẹ̀ ń darúkọ ẹ̀ yìí ó máa lọ bínú kú ni because kán tó kọ story yẹn máa kọ́kọ́ kú ná torí gbogbo nǹkan tí wọ́n kọ sínú Quran yìí pé ẹni tá à ń pè ní Muhammadu sí yìí tó ayé pójú ayé ẹ̀ náà ti kọ́ pọ́ sí ó tún máa di another war so èmi fẹ́ jẹ́ ká ẹ fún mi ní evidence gẹ́gẹ́gẹ́gẹ́ wípé Islam yìí irun tá à ń kí ẹran léyà tẹ̀ ń pa yẹn Ọlọ́run gẹ́gẹ́gẹ́gẹ́ tẹ̀ ń darúkọ látẹ̀ nǹkan yẹn òun gẹ́gẹ́ ló sọ wípé bí mo ṣe fẹ́ kẹ́ ẹ máa ṣáàfù mi lélẹ̀ because kò ṣe bí wọ́n ṣe ń ṣe ní US nìyẹn kò dẹ́ ṣe bí wọ́n ṣe ń ṣe ní Canada nìyẹn kò ṣe bí wọ́n ṣe ń ṣe ní country mi other countries kò ṣe bí wọ́n ṣe ń ṣe nìyẹn Saudi nìkan ni wọ́n ti ń ṣe bẹ́ẹ̀ yẹn so how come tó jẹ́ wípé Ọlọ́run tẹ̀sán yẹn fẹ́ bá gbogbo wa sọ̀rọ̀ Saudi ló wá lọ tó ti wò ó pé ibẹ̀ ló ń ti máa sọ fún wa tí gbogbo ayé á fi gbọ́ torí ẹ ní Islam nìkan ni religion tó fẹ́ jẹ́ kí gbogbo ayé ṣe pátápátá ẹ̀dẹ̀ lóun ló dá gbogbo ayé so lárúbáwá tẹ̀sán yẹn àwọn Saudi yẹn ibẹ̀ nìkan ló wá lọ jókòó sí ó wá mú èèyàn kan jáde wípé kó wá máa rìn káàkiri o kó wá sọ because ní ìsìn báyìí èmi ò mọ Muhammadu tẹ̀sán yẹn Jésù kò dẹ̀ kú fún èmi mi ì mọ̀ rí because ẹni Muhammadu yẹn sì báyìí mi ì gbọ́ rí nínú story bí generation mi ṣe start ẹ̀dẹ̀ ní kí n believe ẹ̀ gbogbo nǹkan tó ṣe tẹ̀fí ń rí bí hero tẹ̀fí ń tẹ̀lé tì náà àwọn bàbá tàwa náà tó ṣe irú ẹ̀. Razi ẹ kàn bí one question yìí because ó wà long winded ẹ bí one question direct. so ẹ fún mi ní evidence wípé irun àtàwẹ̀ ilé yàtọ̀ ìsìn yẹn Ọlọ́run gẹ́gẹ́ tẹ̀ ń darúkọ yẹn gẹ́gẹ́ lẹ́ ń bá fà straight away ẹ dẹ̀ fún mi evidence ẹ. ṣe ti land. mo ti land. ṣe àgbégbà tí wọ́n ń sọ̀rọ̀ mi sọ̀rọ̀ mo dẹ̀ fi yín lára balẹ̀ dáadáa. bẹ́ẹ̀ bó ṣe ohun Ọlọ́run ọba ló máa ṣe nǹkan Afeez lórúkọ mi tẹmọ bẹ́ẹ̀ Akínlábí òun lórúkọ dáàdì mi ó dẹ̀ jẹ́ ọmọ Yorùbá tó ti yé yín Abdulhafiz dẹ̀ lórúkọ mi tó ti yé yín Ọlọ́run ọba gbé Kaaba kalẹ̀ ní Saudi Kaaba yẹn Saudi ló wà kò yí sí ilẹ̀ Yorùbá. tóun ló gbé Kaaba kalẹ̀. Mr. Hafiz flight wo ni Ọlọ́run wọ̀ because all the way to Saudi just come back to Nigeria again. ẹ jẹ́ kí n ṣàlàyé ìgbà tẹ́ ń sọ̀rọ̀ mi o. ẹ má bínú Mr. Razi ẹ jẹ́ kó sọ̀rọ̀ ẹ má bínú. ẹ jẹ́ fún 1-2 minutes. ẹ sọ̀rọ̀ like maybe 3 minutes mi ò sọ kankan mo wá ń sọ̀rọ̀ ẹ wá interrupt nǹkan tí mo ń sọ that is the only major problem tẹ ní platform yìí tó ti ń yé yín. ok ẹ má bínú ẹ gba few minutes. tó bá wọn Ọlọ́run ẹ gẹ̀tẹ̀ ó lè gbé ànábì wa Muhammad sallallahu kó gbé jáde nílẹ̀ Yorùbá wa bí kò sí ẹni tó fẹ́ query Ọlọ́run tọ́lọ́run bá ṣe nǹkan ẹ̀ anybody kì í query ẹ̀ èèyàn dẹ̀ kì í bọ́ lọ́run dórúkọ àwọn èèyàn wà tó ń jẹ́ Hafiz tó pọ̀ yàrá ẹ̀yin náà lórúkọ tẹ̀ ń jẹ́ orúkọ yín náà pọ̀ tí wọ́n ń jẹ́ èèyàn kì í bá Ọlọ́run ọba dórúkọ orúkọ tí ó máa jẹ́ ní àtàyà ọmọ nìkè yàmọ̀ ṣe àti ń gbọ́ mi ẹ gẹ̀tẹ̀ rísìn tọ́lọ́run ọba fi gbé èdè ẹ̀ kalẹ̀ lédè Lárúbáwá òun gẹ̀dẹ̀ fún ìjọsìn wa kó lè papọ̀ kó lè. In what way? Báwo ni ìyẹn ṣe jẹ́ kí ìjọsìn wa papọ̀? I don't get it. Okay, ẹ jẹ́ kó drop me get nǹkan tó sọ last. Ẹ jẹ́ kó drop. Network wọn tiẹ̀ sí lọ. Alhamdulillah. Wọ́n ní pé sódà ìjọsìn wa papọ̀. How does that make sense? Abọ́rúbọ ìbúgólé. Ẹ kálẹ́ mọ́ ẹ kálẹ́ sọ. Mi ò ṣe Muslim ọmọ aládé lèmi. Ó dẹ̀ ti pẹ́ tí mo ti máa ń wá sínú platform yìí dáadáa. Kí MS bàbá gan kan tó máa sọ àwọn kan tó ń sọ yìí, èmi gan ti ń rò fún ara mi. But èmi ò kàn ní evidence ni. Ó ti yé yín, ó máa ń make sense kéèyàn máa ṣe nǹkan pẹ̀lú evidence. So láti ìgbà tí wọ́n ti ń gbé àwọn evidence àwọn kọ̀ọ̀kan tó ń ṣe jáde, inú mi gan wá ń dùn. But àwọn tó wà ní surroundings mi, wọ́n máa ń believe pé mi ò ní ọpọlọ. Online ni mo ní family àwọn tó gbọ́ mi yé sí gbogbo àwọn tí wọ́n wà ń surroundings mi tí máa ń sọ̀rọ̀ kàn máa wò bóyá mi ò ní làákàyè
ẹlòmíì gan ti ń pè mí ní èṣù bí mo sọ pé èṣù bàbá wa ń Yorùbá ni, so èṣù is not a Satan, ìkan tó bá wù yín kẹ́ pè mí. Even gan platform kan tí àwa ọmọ aládé ta ti ń sọ̀rọ̀ lénìí ni mo ti gbọ́ history bàbá wa Ètò Láyé pé àwọn gan ti fi ẹ̀kan fìgbà kan preach Islam wọ́n bẹ̀rẹ̀ sí sọ pé wọn ò ní kúrò bẹ́ẹ̀. Mo wá lọ go through profile wọn gan lénìí pé òótọ́ dẹ̀ ni pé kinní kan, so inú mi gan dùn pé tó lè mú irú èèyàn bí eléyìí kó change. Àwọn àfáà ńláńlá àwọn tó ń ṣe ìtanra wọn yẹn wọ́n sì máa convert, wọ́n sì máa understand, wọ́n understand ògbọ̀n wọ́n ń jẹ ń bẹ̀ ni, ó ti yé yín, wọ́n ń jẹ ń bẹ̀ ni, àwa náà àní gbà fún wọn, àní gbà fún wọn. Inú mi dùn fún ètò tẹ́ ẹ̀ ń ṣe, mo dúpẹ́ lọ́wọ́ yín, ẹ ṣé gan. Ṣé ń gbọ́ mi mọ̀ báyìí ń gbọ́ mi torí sáfíìsì lọ́kàn wọn ń ròlù ń bì ní. Ẹ ṣé sir, thank you. Thank you for your submission, ẹ ṣé. Alpha, we have an Alpha up. Ẹ má bínú pé wọlé. Alpha Lami. Ẹ káalẹ́. Ẹ káalẹ́ sir. Ẹ káalẹ́. Yes, ma. Ẹ káalẹ́ Mr. Alpha. Gbà ní ìbéèrè tí ẹ ń béèrè. Ẹ sọ̀rọ̀ dáadáa kí ni ṣe gbẹ́nu sí máìkì jù ni. Ẹ káalẹ́ o. Ẹ káalẹ́ sir. Ìbéèrè wo lẹ fẹ́ ká wá bá yín dáhùn tọ́lọ́run bá kádàrá bàbá? Ìbéèrè wo lẹ fẹ́ ká bá yín dáhùn? Ok, ṣé mọ́mí ọ̀fọ́ kò fà yẹ́yìn lè fẹ́ béèrè lọ́wọ́ wọn ṣe wà ń bẹ̀? MS bàbá ẹ lè béèrè. No, èmi shoot mo ń ṣe fídíò kan lọ́wọ́ tàbí Ètò Láyé. Ètò Láyé. You can repeat the question that he asked the Alpha. No, ẹ jẹ́ kí Ètò Láyé, ẹ jẹ́ kí Ètò Láyé go ahead. Okay. No, nígbà tó ti mẹ́nu ṣáájú ẹ̀ mo wà ń bí sá ẹ béèrè náà kí n béèrè lẹ́yìn sá bàbá àkànbí sá ṣé wà ń bẹ̀. Ẹni nínú kéèyàn náà yàwó èèyàn. So Ètò Láyé ẹ lè béèrè ẹ. Báyìí wí nẹ́tíwọ̀kì yín náà wà òkè o. Ṣé gbọ́n tá à ń sọ báyìí àfa? Nẹ́tíwọ̀kì àfa yẹn wà ní rẹ́dì. Wọ́n ní nínú kéèyàn náà yàwó èèyàn. Ìhà wo ni Islam kọ sí ìyàwó wa tó bá ṣẹ̀? Ṣé ní ká nà ni àbí ká filẹ̀? Islam ò sọ ń bì kan pé ká nà ìyàwó wa. Tẹ́ bá wá ṣe Islam sọ pé kẹ́ nà wọ́n kọ́ sá. Ẹ mú wá káwọ́ bí tó ti sọ. Mòun náà là ń sọ. Mo ní ẹ̀yin ò pàdé ẹ̀rí nínú Islam tó sọ pé kẹ́ nà ìyàwó yín. All right. Ìyàwó aláwa. Kò síbi kan tìbí tó ti sọ ni náà mo ṣe ń bi yín pé ibi tẹ́yìn bá ti rí ni kẹ́ mú wá. All right. Ìyàwó aláwa àdúgbò yín la padà já sí yẹn náà o, kò ní sún yín kò ní rẹ̀ yín ni o, àdúgbò yín la dé tí wọ́n bá yín gbé jáde. Àti pé àáfàá sẹ́yìn náà ṣe ní Quran bí tẹ wá yẹn. Ara o ẹ̀yin ni ṣebí platform tí yín la wà ẹ̀yin ni kẹ́ fún àwa láàrin àwa ti mọ ohun tá à ń ṣe so ẹ̀yin ni kẹ́ fún wa evidence tí yín so ká wá sọ̀rọ̀ lérí ẹ̀. Ètò Láyé ẹ analyse ọ̀rọ̀ yẹn fún wọn dáadáa inú orin kí. Ìgbọ́ yín dáadáa náà ni mo ṣe ní kẹ́kọ̀ọ́ sọ fún. Wọ́n máa bá yín gbé jáde ṣe gbọ́. Èwo làlá sọ pé. Ẹ máa bá ọkọ̀ WhatsApp. So kán tó gbé dé mo fẹ́ mọ̀ Lonely at the Top ṣé Mùsùlùmí ni? Ṣe bẹ́ẹ̀ ti rí àfa mi Mùsùlùmí ni mí 100%. Mùsùlùmí 100%. No àfa no Lonely at the Top mo ń béèrè ok wọ́n ti bá yín gbé sí àfa ẹ continue ẹ ṣe èmi mo lè má lè sọ̀rọ̀ for now Ètò Láyé mo bí amọ́mí of Kufa so ẹ continue. Ok mo ń gbọ́. Ẹ máa kà á. Mo pé ẹ̀yin lẹ fẹ́ bá mi kà á tẹ́lẹ̀ ṣé mi náà ni kí n kà á. Bismillahir Rahmanir Rahim. Ó ní ar-rijalu qawwamuna 'ala an-nisaa bima faddala Allahu ba'dahum 'ala ba'din wa bima anfaqu min amwalihim. فالصالحات
قانتات خافضة للغيب بما خفض الله والتي تخافون نشوزهن فإن ظهرن وجروهن في المضاجع واضربوهن فإن أطعنكم فلا تبغوا عليهن سبيلا إن الله كان aláwa ẹ wo lẹni ẹ wo lẹ kẹwẹ ní ọkọ àfa àti jápa o. wọ́n ti lọ. Okay. No problem. Next. Wardrobe Huna ibẹ̀ yẹn ló jẹ́ kó drop. àfa yẹn gbé bẹ́ẹ̀ yà wọ́n bóyá network dẹ̀ ló drop wọn. Mo tiẹ̀ lè wá fẹ́ béèrè kó áyà kan wà ní tí mo fẹ́ kàn tí bá wa dáhùn tẹ́ bá tí mo rò pé tẹ́ bá ṣe tán. àfa mo rí pé network ló já yín network ok wọ́n ti dé mo ń bọ̀ jẹ́ ń gbé wọn sókè padà. èmi náà rí bẹ́ẹ̀ mo rí pé odidi èèwọ̀ àfa ẹ lè gbé jábẹ́yìn. àfa ò já o network ni kò sí wọn tó lè mú àfa já o. Hello. wọ́n ní kẹ́ má fi wá sókun kan ní pé ń tẹ́ ẹ̀ka yìí gbígbà pé èèyàn sí ìlú àná ni ẹ bá wa tù. Hello, ṣe é gbọ́ mi ṣá. Hello. Rárá o network ni kò sí wọn tó lè mú àfa já o àfa ò já mo ti wá ń bí 100% àfa sì wá ń bí 100% kò sí wọn tó mú mi já o network ni. So mo ti wá kà á kí lẹ fẹ́ sàdí ibi kó tó lè mi wà French lè máa wọnú Yorùbá mi díẹ̀díẹ̀ but mo try láti sọ English ibi tí because kó tó lè mi wà Benin Republic mo wà ibo lẹ fẹ́ ká sọ̀rọ̀ sí mo ti káyà yẹn so ibo lẹ fẹ́ ká sọ̀rọ̀ sí mẹ́. ẹ bá wa tù ní àmọ́ tó ń bọ̀. So ibà disappoint me. Ok. àfa ẹtú àyà. Ọlọ́run ní àrìjálù kò wá múná alẹ́ nìsa ó ní Ọlọ́run ní dájúdájú àwa ọkọ àwa ni aláṣẹ lórí àwọn obìnrin wa. Ṣé ń gbọ́ mi? Ọlọ́run àbíkílẹ̀ pé nísìn. Ọlọ́run bò kí ló kọ yín àfa? Ọlọ́run lọ́dọ̀ títí wa àfa tó pèsè ẹgbọ́ ẹníṣò àwa fúnra wa gan láàrin àwa tajà àfa àti ní ìṣù láàrin àwa tẹ́lẹ̀ àfa tó bá pèsè fún yín pé Ọlọ́run kẹpẹ ní Allah problem ti ẹni yẹn lọ́dọ̀ tiwa àwa ọmọ Ọlọ́run náà làwa ń pè ní Allah lọ́dọ̀ tiwa àfa tó bá ní pé àwọn gbọ́dọ̀ pé lédè ní àfàlà olóhùn máa bí tó ti rí tiẹ̀. kí ni muslim ni mú yín gangan sà ọ̀dọ̀ tí yín. Abdulwali kí ni túmọ̀ rẹ̀ sà? Náà ọ̀rẹ́ Ọlọ́run. ọ̀rẹ́ Waliyullah ọ̀rẹ́ Ọlọ́run àyù Ọlọ́run ìtumọ̀ ẹ̀ nìyẹn. ẹ dákun ṣé Waliyullah wà ní ọkọ̀ wa ńlẹ̀ Yorùbá ni? ẹ gbà mí o ajẹ́gbé ń dá nǹkan mọ́ ńlẹ̀ inú o Ìgbò là ń jẹ́ Waliyullah ńlẹ̀ Yorùbá ìdílé òun náà. Muslim ni mí dá nǹkan màdé bẹ́ẹ̀ ni mo bọ̀ kí n ṣàlàyé fún yín. mo ń bọ̀ ṣé ó kọlẹ̀ Yorùbá ní gbọ́. ó kọlẹ̀ Yorùbá ló kọ àbó kọ bó. Mo bá jẹ́ tí mo ó ń kọ Muslim name mi nìyẹn Muslim name. Ṣé ń gbọ́ mi Muslim name mi ni Abdulwali. Ok mo ń bọ̀ ẹ wá dákun experiment mo fẹ́ ṣe pé mo ń bọ̀ experiment mo fẹ́ ṣe pé. Mo ní Muslim name mi òun ni Abdulwali ẹbùjọ mi ṣe English Benin Republic mo wà so Yorùbá mi lè mọ fẹ́ jọ tí ṣé ń gbọ́ mi sá. ìtumọ̀ ọkọ yín kọ́lẹ̀ tún yẹn kí ni ìtumọ̀ àfà? òun ẹ̀yin ẹ̀ lè kọ́ mi ní ìtumọ̀ ọkọ mi because mo mọ̀ ju ẹ̀yin lọ Abdulwali ọ̀rẹ́ Ọlọ́run. kí ni ìtumọ̀ Abdu? Abdu ẹwu ọ̀rẹ́ Ọlọ́run. ẹ fi wàlíù kẹrù. ọ̀rẹ́ Ọlọ́run ẹwu ọ̀rẹ́ Ọlọ́run torí Ọlọ́run fún rẹ̀ ní jẹ́ wàlí so tó bá fẹ́ ẹni. ẹrú ọ̀rẹ́ àlá ó yẹ wá jẹ́ ọ̀rẹ́ Ọlọ́run ẹni ìfẹ́ sọ àlá ọ̀rẹ́ Ọlọ́run because Yorùbá la jọ sọ Ọlọ́run. Ok now. ẹ jẹ́ ká jọ kẹ́kọ̀ọ́ ẹ jẹ́ n kẹ́kọ̀ọ́ lára yín náà bẹ́ẹ̀ tí ń ṣe báyìí lè rí mi kọ́ lẹ́kọ̀ọ́. Ok no network ni o bóyá mo ti máa sọ̀rọ̀ nǹkan tó gbọ́ network ni. so kí ni afẹ́fà yọ̀ sí ni pé tó bá jẹ́ pé Lárúbáwá èdè lásán ni àkọ́kọ́ náà ẹ jẹ́ n kọ́kọ́ sọ fún yín pé kò sí ti ń jẹ́ orúkọ Islam náà. ara wa ẹ lè sọ bẹ́ẹ̀ wá ìtẹ́ fi sọ bẹ́ẹ̀ kí ni ìdí kílẹ̀ rí yín. ìdí ni pé
àwọn Lárúbáwá tí ń jẹ́ gbogbo tí ń jẹ́rùn orúkọ èdè ló máa ń bí orúkọ kì í ṣẹ̀sìn. Yes. Tó bá jẹ́ pé èdè ló ń bí orúkọ kì í ṣẹ̀sìn, ǹjẹ́ wọ́n èdè ti wà kí Muhammad tó dé àbí kò tí ì sédè yẹn? Ẹ sọ pé èdè ti wà kẹ́sìn tó dé àbí? Èdè ti wà tipẹ́. Èdè ti wà tipẹ́. So ẹ mọ̀ pé ẹni tó ń kọ́kọ́ tó ń jẹ́ Abdullahi bàbá Ànábì ṣé mùsùlùmí ni? Kì í ṣe mùsùlùmí. Tẹ́yìn bá wá lọ bí súná gẹ́gẹ́ bí àfa àtẹ́wá nítọ̀ orúkọ ọmọ wa yóò máa jẹ́ Abdullahi, orúkọ kí lẹ fún, ṣé orúkọ mùsùlùmí lẹ fún? Orúkọ mùsùlùmí la fún. Ṣé Islam lórúkọ tiẹ̀ lọ, ṣé Islam gbórúkọ wá ń gbà tí ń bọ̀? Yóò dà fún yín. Ṣé béèrè lẹ béèrè àbí? Ṣé wá lè jẹ́ ká ṣàlàyé fún yín? Islam òun ló èdè Lárúbáwá ní Islam wa. Abdulwali tí mo sọ tẹ́lẹ̀ yẹn ṣe mọ̀ pé mo lè tú sí Yorùbá. Àmọ́ ihun táwa fi mọ̀ pé eléyìí ọmọ mùsùlùmí ni ọ̀tọ̀ ní Yorùbá, ọ̀tọ̀ làṣà, ọ̀tọ̀ lẹ̀sìn, kì í ṣe kankan náà, no be same thing. Ta ló wá lórúkọ nínú àṣà àtẹ̀sìn? Ẹjọ́ bí mo ṣe wà nísìnyí. Ẹni sùúrù sà, ta ló lórúkọ nínú àṣà àtẹ̀sìn? Ta ló ní orúkọ àwọn nínú méjèèjì ló àṣà lórúkọ àtẹ̀sìn? because àwọn méjèèjì ló lórúkọ. Àwọn Yorùbá náà ló ń kọ tiwa tá a máa ń fún àwọn ọmọ wa nílẹ̀ Yorùbá, so àwọn Lárúbáwá náà ló ń kọ táwọn náà fún àwọn ọmọ wọn tán bá bímọ. Ẹ wá ní sùúrù, mo ń bọ̀. Orúkọ ṣé àṣà ló máa ń bí orúkọ ní àbẹ́sìn? Ẹ̀sìn ní bí ó kọ. Kábíyèsí. Ṣé ń gbà tí mo ń bọ̀? But ẹ ṣe sọ pé Ànábì Muhammad father wọn bóyá ṣe mi gbọ́ Muslim. yín, bóyá mi kílẹ̀ wí. Ẹ ṣe sọ pé Ànábì Kí lẹ wí? Muhammad father tó ń pè ní Etolaye má bínú bọ̀ wọ́n ṣe sọ pé Ànábì Muhammad father tó jẹ́ Abdullah kò ń ṣe Mùsùlùmí. So kí ló tán Kì í wá ṣe sọ Mùsùlùmí pé torí religion ló ń bẹ orúkọ ìgbà tó ti ń jẹ́ orúkọ yẹn tẹ́lẹ̀. ẹ ṣe mà ẹ má bínú Yorùbá tèmi ò fẹ́ yàtọ̀ sí mo ti ń sọ lẹ́ẹ̀kan Benin Republic lèmi wà, so Yorùbá mi lè fẹ́ máa dàbí tiyín, àbọ̀ ẹ má fi ọgbọ́n tẹ̀lé mi lẹ́yìn. Àní sọ Yorùbá gbà kan náà. Bàbá Ànábì kó tó di ńgbà tó wà láyé, kó tó di ń pé kò bá ẹ̀sìn ò wá bá bàbá Ànábì láyé. Ṣé ń gbọ́ mi? Ẹ̀sìn ò bá bàbá Ànábì, so a lè condemn ẹ̀ pé ṣé ó ṣẹ̀sìn àbí kò ṣẹ̀sìn. So ó ń kọ́ tán fún àwọn fún ní láníyàn pé kò sí gèfèrí gan tó wà láyé àbẹ́ tí ò sí lọ́run láyé tán bá bí pé ta ló da ó mọ̀ pọ̀ bàkan ló dáhùn. So pẹ̀lú pé wọ́n ṣe gèfèrí ńgbà yẹn wọn à sí lọ́run gbà náà bọ̀ wọ́n sì gbà pé ẹ̀yin nìkan ló dá àwọn ní jẹ́ kí ni Allah ṣéde Lárúbáwá òun la fi sọ fún pé táwa bá sọ Ọlọ́run Yorùbá là wá èèyàn kan ò lè kó sí wa lẹ́nu pé ká sọ Allah tó là sí àwa sínú àwọn àfáà yẹn àwa sínú àwọn àfáà yẹn. Bàbá mi Allah tí bàbá Ànábì ń jókòó rẹ̀ ṣe gidi ló ń wo. ẹlẹ́mọ̀dé tẹ́lẹ̀ sọ pé ṣe gidi ẹ má bínú. Ẹ mọ̀ pé wọ́n ti ń bọ Allah kí Muhammad tó dé. Allah kan náà ń bọ̀ kan tó dé àwọn òòṣà tí wọ́n ń bọ̀ kó tó dé pé Muhammad mo lè ká díẹ̀ fún yín. Ẹ wá ní sùúrù nínú àwọn òòṣà tán bọ̀ kí Muhammad tó dé sẹ́yìn náà máa bẹ́ẹ̀ máa kí sọ fún yín. Ẹ ṣáà ní sùúrù ká máa mú kọ̀ọ̀kan ẹja kọ́kọ́ yanjú ọ̀rọ̀ Allah yìí náà. Ok mo wà pẹ̀lú yín. Mọ́mí ọ̀fọ̀ kùfà ẹ bá wa béèrè lọ́wọ́ ìmọ̀ àgbáyé pé ǹjẹ́ ṣé wọ́n ti ń bọ Allah kí Muhammad tó dé àbí Muhammad ló ṣe júwe bá wọn ti mọ bọ Allah fún wọn. So kí lẹ ń pè ní ìmọ̀ ẹja máa àgbáyé. ṣe lẹ́yọ kọ̀ọ̀kan torí pé àwọn tó ń wo prógráàmù yìí pọ̀ wọ́n dẹ̀ tóbi gan kó má máa rí rádaràda so kó lè fine so ẹja kọ́kọ́ yanjú Allah náà tá a bá pín Allah yẹlẹyẹlẹ á wà túbọ̀ síbòmí. bọ́ ẹ má gbà mí gan láàyè mo ní question tí máa bí yín o. Kò sí wàhálà. tẹ́yìn náà máa dá mi lóhùn. Ok. Ẹ ṣáà jẹ́ àyanjú Allah yìí náà. Ok. àáfà ó ní yóò pé rárá ẹjọ́ o. mo ní question láti béèrè mo dẹ̀ láwọn ọ̀rọ̀ láti sọ fún Allah. ẹ má bínú o ẹni tó sọ̀rọ̀ nísìnyí pé rí mi ò pé yẹn ṣé ó gbádùn àwọn problem ta nínú ẹ̀yin yẹn gbọ́ngàn lẹ̀ bá ìwọ náà. nísìnyí ẹni tó sọ̀rọ̀ pé tí kìíní kan àbí kankan ó tó tonú bá fẹ́ kí Allah nìyẹn. lágbára kó strike mi. sẹ́mà ẹni tó bá fẹ́ ṣe debate kì í bú ebú. Ẹ má bínú ẹ má bínú. no wọ́n ti- òpònú ni gẹ́ẹ̀ tó sọ̀rọ̀ ni ọmọbìnrin tó sọ̀rọ̀ nísìnyí ọ̀dẹ ni Wọ́n lọ́dọ̀ tí wọ́n ti- máa ń pè ká má sọ̀rọ̀ kan lẹ́ńpòlì ẹ̀ńpòlì ẹni tí ò gbẹ̀kọ́ ní jẹ́bẹ̀ kò gbẹ̀kọ́. wọ́n ti ẹ má rí. ẹ jẹ́ ká lọ àwọn ẹni tẹ́lẹ̀ ẹ bá pé ni kẹ́ jẹ́ ká jọ sọ àwọn ẹni tí ò gbádùn ẹ sọ wọn kalẹ̀ kájèrè ká lè mọ ohun tá à ń sọ. Ẹ̀yin náà ẹ má bínú. kéèyàn máa sọ fún èmi pé rí mi ò pé ṣe igbó ti kọjá yẹ. Nígbà àtìlẹ̀ tí wàá bẹ̀ yín náà tó bá jẹ́ ìyàwó yín ni ẹ fẹ́ lù pa lálẹ́ inú. ẹ ṣeun mo ti gbọ́ nǹkan tẹ́ ń sọ. ok mo wà pẹ̀lú yín. Mo aláwọ̀ àti mo jẹ́rìí wọn wọ́n fẹ́ bá yín pín aláyẹlẹ ẹ wà tùtù fúnra Ah, yín mo ní ẹ náà- gbé aláwọ̀. mo wà ń bíbá yìí wọ́n gbé tiwọn wá.
ẹ jọ afa ṣé ojú àpá ṣó máa ń jojú ara mọ́. mo ti sọ fún yín pé ilẹ̀ Ògùn mo wà Yorùbá tẹ́ sọ yẹn kò yé mi ojú àpá mẹ́jọ kò yé mi. ojú àpá túmọ̀ sí pé ojú egbò tó wá ti sàn ṣe mọ̀ pé máàkì yẹn ṣì máa bẹ̀. ó sì máa wà ń bẹ̀. àlá tí wọ́n ti lò kù táwọn á tún ṣó lè mọ́mọ́. Kí lẹ̀ ń pè láàlá yẹn ganan lọ́dọ̀ tí yín ó yẹ kó kọ́kọ́ yé mi náà because àlá lọ́dọ̀ tèmi yàtọ̀ sálá lọ́dọ̀ tẹ̀tẹ̀ yín. ẹ̀yin sọ pé ṣìgìdì ni ẹ̀yin màlá ṣìgìdì lẹ́yìn màlálà ẹ̀yin ní ṣìgìdì lẹ́yìn màlálà àbí ṣìgìdì lẹ́yìn màlálà. ẹ ṣáà ní sùúrù wà á dání wáyé lèmi màlálà. ẹ ṣáà ní sùúrù ẹ mọ́kàn ojú bàbá mi. mo wà pẹ̀lú yín ó ti pẹ́ tí mo máa fẹ́ enjoy ìkíní bọ́ mi opportunity Ọlọ́run ṣàánú mi lálẹ́. Bàbá Ìtọ́lá yìí ṣe fẹ́ gbé nǹkan síta ni. mo fẹ́ gbé kíní àlàyé síta ni. ẹ bójú gbà tẹ́ ẹ ti ẹ bó jẹ́ kémi náà ẹ bó mọ sáyé dáhùn béèrè tèmi lẹ́ẹ̀kan náà gbà tẹ́ ẹ ti rí tèmi tó kémi náà mú béèrè wá. ẹ̀dẹ̀ ní Mr. Afa ṣẹlẹ̀ chill kẹ́ ní sùúrù ṣẹlẹ̀ chill kẹ́ ní sùúrù. ok. mo kí gbogbo ilé o àkó ètò látàárọ̀. ẹ káàbọ̀. Bàbá Adélékè ẹ káàbọ̀. So màá dá Quran verse tí wọ́n gbé Quran 4 verse 34 so kí ètò láyé tó dé ẹ jẹ́ kí n dá yẹ padà ojú screen. So. ó yá bàbá mi ẹ bá wa wo ojú àlá ó yẹ bá wa ka kí ni wọ́n sọ ń pa àlá ń bè. ẹ wò bíbi tó fẹ́ lé ní mi gbọ́ English French mo gbọ́ French lèmi gbọ́ kó tó ní mò ń wà ọmọbìnrin ni mi sọ mi gbọ́ English. ṣèbí tá a bá ṣàbá yín ká. ká kẹ sọ sí Yorùbá ká kẹ sọ sí Yorùbá kí n gbọ́ torí bí ẹ̀kan bá sì wà mẹ́ tó bá gbọ́ French so wọ́n lè sọ sí French mo èdè méjì tèmi gbọ́ mi. onídìrí gbọ́ Yorùbá French yẹn ọmọ wọ́. ok. Allah was the name for the supreme creator God in the polytheistic pentagon of pre-Islamic Arabian pagans. So ẹ jẹ́ kí n tún bíbẹ̀ yẹ. all right. So wọ́n ní Allah nígbà tí Islam ti bẹ̀rẹ̀ ó jẹ́ olórí àwọn ṣìgìdì tó dẹ̀ wà láàrin àwọn ṣìgìdì tí wọ́n ń bọ tó pọ̀ nílẹ̀ Àràbù nígbà tí Islam ti bẹ̀rẹ̀. Okay. Considered the chief deity worshipped alongside lesser gods and goddess. wọ́n ní ó dẹ̀ jẹ́ baálẹ̀ àwọn ṣìgìdì yẹ 360 ṣìgìdì baálẹ̀ wọn ni Allah jẹ́ tó dẹ̀ jẹ́ pé wọ́n ń sin Allah gẹ́gẹ́ bí wọ́n ṣe ń sin àwọn ṣìgìdì kékèké tó wà lẹ́gbẹ̀ẹ́ náà. Like Allah daughters, Alat, Al-Uzza, Al-Manat, Ad-Dekaba. wọ́n ní gẹ́gẹ́ bí àwọn ọmọ Allah mẹ́ta iye obìnrin tó bí torúkọ wọn dẹ̀ ń jẹ́ Alat orúkọ ọmọ Allah tó bí ni Al-Uzza orúkọ ọmọ Allah ni Manat orúkọ ọmọ Allah ni wọ́n dẹ̀ ń bọ àwọn mẹ́tẹ̀ẹ̀ta pẹ̀lú Allah ní Kaaba. So Allah tí Muhammad wá tún fọ̀ lélẹ́yìí ni mo ṣe bí ilẹ̀ kan pé sójú egbò ok ẹ ṣeun ṣé mo lè dáhùn nísìn. ẹ wá dáhùn nísìn. àkọ́kọ́ èsì mi fún yín ni pé ibo lẹ ti rí ọ̀rọ̀ tẹ́ sọ yìí tí inú tíra wo lẹ ti rí. ẹjọ́ ẹ má bínú o inú tíra wo lẹ wí. inú tíra wo lẹ ti rí ọ̀rọ̀ tẹ́ ń sọ fún mi yìí báyìí ṣé inú Kùránì lẹ ti rí ni àbí ẹ dákọ kí ló ń kọ tíra náà káwa náà lọ wo tíra yẹn. ẹni sùn ṣé tíra ni ó máa lọ sọ ìtàn ìgbésí ayé àwọn lárúbáwá kí Muhammad tó dé. tíra ló lè sọ ta ló fẹ́ sọ nítorí gbogbo tíra lọ́dọ̀ tiwa ló lẹ́rìí èyí tó sì jẹ́ ìyàwó náà Al-Qur'an ọ̀rọ̀ Ọlọ́run lẹ́nu. ẹ má tà sí ẹni sùúrù sà ó yẹ fún wa ní tíra tó sọ̀rọ̀ nípa àwọn ṣe ẹni sùúrù sà ẹgbẹ́ evidence tíra wa tó sọ̀rọ̀ nípa báwo ni ìran Kùrẹ́ṣì ṣe bẹ̀rẹ̀. Al-Qur'an ti túmọ̀ gbogbo wọn fún wa ó ti ṣàlàyé gbogbo bó ṣe jẹ́ fún wa. ó yẹ mú fásì yẹn wá sẹ́ẹ̀ bí àwọn ìran Kùrẹ́ṣì ṣe dé Mọ́kà ó yẹ mú fásì ẹ̀ wá nu Kùránì. wọ́n máa ń pè kankan nínú kéwú ẹ̀yìn sẹ̀ lọ lékéwú nínú lékéwú wọ́n máa ń pè kankan ní síra ìtàn ní jẹ́ bẹ́ẹ̀ ẹ gbọ́ ìtàn yẹn sì ní ó ní odidi subject kan ní lékéwú tó jẹ́ pé èèyàn máa ń kọ lọ́tọ̀ ni a máa ń pè ní síra ó ní tíra ó ní ìrànràn tíra mélòó mo fẹ́ kà fún yín ní ti mélòó ó ní ìrànràn tíra tó fẹ́ ẹ wá sọ kankan ẹ má bínú ẹjọ́
kó má ẹjọ jẹ́ síra rẹpẹtẹ ẹ dákun ẹni ẹ sùúrù dákun sà. ẹ sọ kankan bẹ nísìnyí mo nínú ọ̀rọ̀ tẹ́ sọ ẹni látà mọ̀nátà inú àwọn ọmọ àlá ni àbí èyí tó sì dá mi lójú ni pé èèyàn ò lè bímọ láì ní ìyàwó àbí bẹ́ẹ̀ kọ́ ta ni kí ló kọ ìyàwó àlá yẹn tó bí àwọn ọmọ tí ẹ kà tẹ́lẹ̀ yẹn. Ìtọ́láyé wọ́n mention àwọn goddesses nínú Al-Quran. mo ní ẹ̀ka àwọn kọ̀ọ̀kan nísìnyí ẹni àwọn ọmọ àlá ni wọ́n ẹni àwọn ọmọ àlá ni wọ́n. Hello. Àwọn Alat Al-Uzza àti Manat wọ́n mention wọn nínú Al-Quran. ẹ̀ka àwọn kọ̀ọ̀kan ẹni Lata Manata Uzza ẹ láwọn ọmọ àlá ni wọ́n èèyàn ò sì lè ná ọmọ láì níyàwó àbí wọ́n á béèrè kí ló ń kọ ìyàwó àlá yẹn jọ ẹ fún mi èmi náà kẹ́kọ̀ọ́. ṣe wá rí dogma tọ̀dọ̀ tí èèyàn lẹ́yìn ṣùgbọ́n ṣìgìdì ẹ máa gbọ́ tí wọ́n bá fẹ́ mọ ṣìgìdì wọ́n á mọ ṣìgìdì tó jẹ́ bàbá wọ́n wàá mọ àwọn ọmọ bàbá nígbà míì wọ́n lè fún un níyà nígbà míì wọ́n lè mọ fún un níyà nígbà míì wọ́n lè mọ ìyá nìkan àtọmọ in department of ṣìgìdìs tó bá ti jẹ́ ṣìgìdì mímọ ìyún kéré ẹ̀yin gan tẹ́ bá fẹ́ mọ ṣìgìdì ẹ kàn lè mọ ẹ̀gbọ́n àtàbúrò tẹ́ ẹ̀ ní mọ àwọn òbí wọn. ok àwa la máa fún wọn ní tíìtì àwa la máa fún wọn ní táìtù pé ìyá leléyìí bàbá leléyìí ọmọ leléyìí ẹ̀gbọ́n leléyìí àbí. gẹ́gẹ́ bí àwọn alárúbáwá bí wọ́n ṣe gọ̀ tó nù nígbà tí wọ́n wà ń bẹ̀ ẹ mọ̀ pé Allah sọ pé òun sẹ́ndì òpònú sáwọn òpònú ẹ rí nù Kùránì ẹ rírí. kò síbì kan ẹ káyà náà fún wa. kí ló dé tẹ̀ ń dà mí láàmú báyìí sì mọ̀ pé mọ̀ kéwú. tẹ́ bá mọ̀ kéwú báwo lè fi wá sọ̀rọ̀ nípa Kùránì. ọ̀dà ẹ jẹ́ ń bá ń gbé wá ń gbà náà. Tábà yanjú ìtàn ọ̀rọ̀ kan wà tẹ́lẹ̀ tí mo fẹ́ sọ nígbà tí àgbọn káyà kan tẹ́lẹ̀ ẹnì kan ti sọ̀rọ̀ wádìríbù ń nà yẹn mo sì ń padà bọ̀ wá bẹ̀ àlàyé kan pọ̀ mẹ́ tí ò yé yín mo fẹ́ tu mo lè wá sọ mo lè wá sọ fún kẹ́ mọ́ gbọ́ kẹ́ mọ́ gbà bọ̀ bó ṣe rí. ẹgbẹ́ aláwọ̀ FCB screen wọ́n fẹ́ bá gbé ọmọ àdá mẹ́ta wá náà. ó yẹ máa ń ṣó. nẹ́tíwọ́ọ̀kì àfààyè ò ṣe dáadáa so kí wọ́n kàn yanjú ọ̀rọ̀ ọmọ àláyé so àlàyé mọ́mí of Kufa rẹ bọ́ àti gbé FCB screen o so àfẹ́ listing tẹ́tọ́ kì í yẹ ń ṣe bákàbákà bọ́ ẹ listing tábà tí ń sọ̀rọ̀ yẹ ká máa délẹ̀ náà so now gẹ́gẹ́ bí nǹkan tí wọ́n gbé wá so àlàyé tí wọ́n fi ń ṣe náà ni wípé Allah Muhammad kọ́ ló mú wá àkọ́kọ́ nìyẹn wọ́n ti mọ Allah kó tó di pé Muhammad gbé ẹ̀sìn Islam dé wọ́n mọ̀ débi wípé bàbá Muhammad àti gbogbo àwọn ará alẹ̀ Mẹ́kà ni wọ́n ti ń bá Allah jẹ́ orúkọ gẹ́gẹ́ bí wọ́n ṣe mọ̀ kò dẹ́ ìṣe Allah nìkan ni wọ́n bá jẹ́ orúkọ wọ́n bá àwọn Alihuza torí pé gbogbo nǹkan tí wọ́n bá jẹ́ orúkọ ṣìgìdì ni wọ́n nǹkan tí wọ́n mọ̀ tí wọ́n ń bọ ni so àwọn ṣìgìdì tó pọ̀ ni wọ́n dẹ̀ máa ń bá jẹ́ orúkọ ẹ ṣe sùúrù gẹ́gẹ́ bí Alimanat Alihuza Alat gbogbo wọn ni wọ́n máa ń bá jẹ́ orúkọ torí pé ṣìgìdì tí wọ́n ń sìn ni so gbogbo àwọn tó bá ti ní kápá sí ṣìgìdì yẹn náà ni wọ́n máa bá jẹ́ orúkọ so ìyá àkọ́kọ́ so nípa pé wọ́n á ní pé kì í ṣe Ọlọ́run torí pé nǹkan tí wọ́n ń bọ ní Allah ó dé yàtọ̀ sọ́lọ́run ṣìgìdì ni kì í tó gbé kì í sùn ó létí kò lè gbọ́rọ̀ ó lójú kò lè rìnà ó yẹ yín ó lẹ́sẹ̀ gan kò sún lè rìn ó yẹ yín kò sí nǹkan tá a lè tí Allah ò lágbára rárá ṣe understand so tẹ́ bá fẹ́ tú Quran verse yẹ ká má lè bá a pẹ́ lórí ẹ̀ ṣe understand Allah is Allah ṣe understand ká má lè bá a pẹ́ lórí ẹ̀ tẹ́ bá fẹ́ ṣàlàyé tẹ́ fẹ́ ṣe gbogbo bí tẹ́ ń gbé wa lọ yẹ tá a bá ti yanjú ẹyọ kan a máa lọ lẹ́yọ kọ̀ọ̀kan bọ́jà kọ́ yanjú Quran ẹ ṣe sùúrù àfà kó tó di pa máa lọ sí ibi bòmíì so wọ́n bá ti fi Alihuza nínú Quran gangan Allah náà sọ fọ́ mu ni wọ́n so wọ́n máa kà fún yín then ẹ wá máa padà sí fásì yẹ so Allah ní kẹ́ máa bá wa lò àfà ẹ ṣe sọmọmí of ẹ jẹ́ kó bá wa kọ́ tún ní Lárúbáwá nǹkan tó sọ exactly just to confirm èmi right now Mr. Alpha for me personally mi sọ pé ọmọ Allah ni but mo sọ pé àwọn goddesses yìí Quran mention ẹ àdèmáwo bóyá asbab and nuzul sábàb and nuzul ẹ kí ló ṣẹlẹ̀ tó táyà fi sọ̀kalẹ̀ ṣe get so ẹ bá wa kà kẹ́ bá wa tú ẹ ṣe. Bismillahir Rahmanir Rahim ó ní afara'aytumul lati wal unza wa manata ama binu ina o simit mo wa manata salisatal ukhra walakum ladhakaru wala wala unsa ibi tẹ́ bú jáde wọ́n ni mo kà ní wọ́n bá yẹn ó ní afara'aytumul lati ẹ jẹ́ ń gbé tó kù wá ó kù bí 2 more àbí 3 more ní sọ̀rọ̀. ẹ jẹ́ ká tap so kẹjá tap dáadáa ká dẹ̀ repost so kí náà yẹ lè bá tàn sí screen tán bá ti gbé wá káfà lè bá rí dáadáa so ẹ jẹ́ ká tap ẹ jẹ́ ká repost wọlé. Fẹ́kẹ̀ káàkiri and mi mọ̀ mo ní láti find the kilo mo because mo feel bẹ́ẹ̀ ni pé
ibi tí Muhammad ti add àwọn goddesses kan nínú Mr. Adeleke, you are better at telling that story, I think. Ibi tí Muhammad ti me bí I can pay mistake, but he added some goddesses so that àwọn people don't try to convince me boy àwọn Croatian wọ́n tribe yẹn ṣá wọ́n gbà wọ́n bọ́ because àwọn yẹn wọ́n ti ń bọ Alat, Manat and Al-Uzza initially. Then aya kan wá sọ̀kalẹ̀, but màá try láti find it. So ẹ tẹ̀síwájú Alpha. Alpha mi ẹ ṣeun ìyá mi ẹ ṣeun ìyá mi ṣe rí kí n má dà yín láàmú jù nítorí mo rí pé tí n bá fẹ́ dà yín tá a bá fẹ́ máa sọ pé a fẹ́ máa wọnú kí wò lọ yóò dàbí pé mo fẹ́ dà yín láàmú mo ti gbádùn ẹ̀yin ẹ̀ ń sọ pé ẹ mọ̀ débẹ̀ o ẹ̀yin sì sọ̀rọ̀ dáadáa ẹ̀rí mo láìkì ibi tí ẹ ṣe sọ yẹn ní ṣókí kí n sọ fún yín gbogbo àwọn kan Láta Manata Uzza Al-Qur'an sọ ni ṣe rí àlá tẹ̀yin sọ sínú yẹn ẹ̀yin lẹ fi kún fúnra yín lọ́dọ̀ ara yín kò sí àyà kan tó sọ pé sọ ni pé àlá ní òòṣà àṣìgìdì àkọ́kọ́ Láta Manata Uzza àwọn lọ́mọ wọn fún Ọlọ́run ní sọ̀rọ̀ mẹ́ ó ní òòrí wọn ànábì ṣó òòrí wọn kò tó dé àwọn tó ṣe pé kí ni wọ́n fi Ọlọ́run ọba tó yẹ kán máa sinlẹ̀ wọ́n ń sin Láta kódà ànábì gangan fún ọmọ àwọn òòṣà yìí ẹja yanjú ọ̀rọ̀ aláàtọ̀ ohun tó wà lẹ́yìn tí ẹ̀rí speaker mú kàyí o àbí wà lẹ́yìn pé screen àbí wà. ẹ jọ ẹ má bínú àfà ṣé kéwú yé yín dáadáa. ṣé bí ẹ sáré gbé mọ̀ ń sọ láti kan bí ò bá tẹ̀ pọ̀ tó tẹ̀lé ká ojú tó ní lọ. tí kéwú bá yé yín dáadáa kí ni ìtumọ̀ alif lam mim tó wà nínú Quran. kò ní ìtumọ̀ ní gbé Ọlọ́run àdìtú ni ó di papọ̀ síbẹ̀ àwọn kankan wà tó jẹ́ pé ẹni sùúrù tí ó bá ní ìtumọ̀ kí ló wá ṣe nínú Quran kí ni wọ́n gbé wá sáàrin wa fúngbà tí ò ní ìtumọ̀ tí ò wúlò fún wa. ó wúlò fún wa kò sí nǹkan tí ń bẹnu àlùfáà látòkè délẹ̀ ẹ bó jẹ́ kí n sọ̀rọ̀ síbẹ̀ ti béèrè ibi ẹ bá sọ̀rọ̀ ẹ mà dúró olú ẹ mà fèsì mo tán pé debate nìyẹn. àfáà ẹ ṣe sùúrù ṣẹ́rí anything tẹ́ bá fẹ́ sọ ẹ máa fún wa níbi tí a fẹ́ gbọ́rọ̀ orí tiyín gbogbo ẹ̀mí sọ̀rọ̀ rí ẹ̀yin lẹ́ ń béèrè ọ̀rọ̀ mi ní fún lẹ́sì o èmi tí mo kankan wá láti gbà o. ẹ hold on kẹ́ndísìn anything tẹ́ bá ti fẹ́ sọ bóyá níkẹ́ tìrì ló sọ bóyá jàlálì ló sọ ẹ ní láti sọ gbogbo nǹkan sọtọ́ nìsín báyìí ìròrí tiyín ni áyàwó ní kẹ́ẹ̀ka ọ̀tọ̀ nìkan tẹ́ ẹ sọ áyà tí wọ́n ní kẹ́ẹ̀ka ẹ ṣe sùúrù ẹ ṣe sùúrù àṣẹ mọ́ so aláṣọ ẹ̀yin náà lẹ́ máa ká ní sìngbà yẹn má tọ́ kẹ́mi ká máa gbà ẹ̀yin náà lẹ́ máa ká. ẹ ṣe sùúrù ẹgbẹ́ àyà yẹn wá kí wọ́n kà á kán dẹ̀ tu àwọn àdìtú tán fi kún yẹn ká má bàa fi kún nǹkan tó wà níbẹ̀ ní kẹ́ẹ̀ka kẹ́ẹ̀ tú torí mo ti mú àfà tó ti sọ fún yín pé kinní kan náà ẹ jẹ́ kọ́ kà one by one kọ́ máa túbọ̀ ṣe sọ ṣẹ́gẹ́. no ìyẹ̀bà ẹni tó sọ̀rọ̀ nísìnyí òun náà ni ó padà ká èmi ní kàmá. ètò láyé ẹ̀ka kẹ́ẹ̀tù àfẹ́ mute. rárá mi kàmá ẹ̀yin lẹ́ máa. ètò láyé ẹ̀ka kẹ́ẹ̀tù. ó ní afárá àìtòmọ̀ Láta wal Uzza ṣé rí Láta ní àti Uzza wá Manata àti Manata sáàlì sátàlì òkúrọ́ tó jẹ́lẹ̀ kẹta wọn alágúnmọ̀ zakaru ṣé ẹ̀yin lẹ́la kọ́ ọbẹ̀ wàhálà huliwunsa nígbà tí òun labo so èyí ni ó ń sọ̀rọ̀ nípa àwọn ọmọ mẹ́ta tí wọ́n fi fún Allah síwájú kí Muhammad tó dé àwọn ọmọ mẹ́tẹ̀ẹ̀ta iná dẹ̀ ń lo alif lam mim fún síwájú ká ní kí Muhammad tó dé ó ní ó wá ní kí ni ó ní níyà ẹ̀rọ àwọn ọmọ ẹ̀yọ ilá àsìmá ń sàmá ìtumọ̀ ha àyàfi àwọn orúkọ tẹ́ ẹ kàn sọ antum wa bá òkun ìwọ Muhammad àwọn bàbá rẹ tẹ́ ẹ jọ sọ ma anzalallahu min sultani ní ìtọ́dẹ̀ bí a min sultani ní ìtọ́dẹ̀ jẹ́ pé ẹ gbọ́ ẹ tí ìgbàṣẹ lọ́wọ́ èmi tí mo jẹ́ kí ni o tí mo jẹ́ bàbá wọn tí mo jẹ́ Allah ó ní yẹ tẹ́bì ń nà ìlà zọ́nà ẹ̀ẹ́dẹ̀ tẹ̀lé nǹkan kan àyàfi róńgbà ẹ̀mí yín wà máa tahawal anfusu ẹ̀mí nǹkan kan ẹ̀mí ò dẹ̀ kí ń gbé nǹkan kan wá àfi ìfẹ́nu ó yẹ ìmọ̀ ẹ̀ wàlá kọ́díjà òmùlẹ̀ àti tí ó wà nísàlẹ̀ rẹ̀ so tí a fẹ́ mú jáde ń bẹ̀ yẹn ni pé kí n má dàyà wá láàmú ní ta fẹ́ mú jáde ń bì yìí ni pé àwọn mẹ́tẹ̀ẹ̀ta yẹn ni Allah ń padà sí pé àwọn ọmọ mẹ́ta tẹ́ fún ló kọ Allah pé Allah bímọ òun ni mẹ́tẹ̀ẹ̀ta yìí so ní tó dẹ̀ ń sọ pé ìwọ Muhammad àtàwọn baba ńlá baba rẹ tẹ́ jọ fún ló kọ ibi ìgan jẹ́ àmọ̀ pé Muhammad gan fún rẹ̀ kó tó pé 40 ẹlẹ́bọ ni so ìyẹn ò jẹ́ bí ó ṣe jẹ́ lápá abẹ yẹn. so mami of Kufa rẹ tẹ̀síwájú káfá wọn tún máa gbé wa káàkiri torí wọn kàn ń parọ́ níbi àwọn ìtùkùtù bẹ́ẹ̀ ni káwọn nìkan náà gbọ́ lárúbáwá. ṣé wọ́n ti kà á. a ti kà. okay ètò láyé carry on because mi mọ ibi tí wọ́n máa gbé lọ next because it's very clear nǹkan tó sọ. a ti yanjú ẹ̀ débi pé nísìnyí a ti mọ̀ pé wọ́n ti mọ Allah wọ́n ti ń bọ Allah kí Muhammad. àyànjú gangan o àyànjú ẹ̀yin lẹ́yìn yanjú ọ̀lọ́dọ̀ ara yín mi bá yanjú ẹ̀ o. ó yẹ ẹ tún yanjú. yóò dà fún yín ẹ tún kankan bẹ̀rẹ̀ sẹ́ ní ó wá débi kan ní inna hiya illa asma'u sammaytuhuma
sàmẹ́tù múra antum wa àbá òkùnbẹ́ wá débẹ̀ wá ní ìwọ àti Muhammad àtàwọn bàbá ibo ni Muhammad wà nínú kàtẹ́kàmẹ́. Ayọ̀rọ̀ bìbìrì. Ṣebẹ́ ní kéwú yé yín ni. Ó yé mi jù yín lọ wàláì nísìnyí mo fẹ́ sọ wàlá ẹ wá ẹdúró ẹ jẹ́ kí n ṣàlàyé ọ̀rọ̀ yìí ẹdọrọ yìí àyà tó wà mí Ọlọ́run ní ìtẹ ìkútù ní ètò láyé ń tú ìtukùtù lẹtú. ẹ̀yin lẹtú tó kùtù. ẹni kárakùnrin yóò mute na ẹdẹ ní sùúrù antum nínú kéwú tẹ ẹkọ nínú arba àtàdọmọ irú aṣọ tán bá ní antum kí ni túmọ̀ ẹ̀. alo. tí wọ́n bá ní àlókọ́ o tán bá ní antum nínú dọmọ irú arba àtàṣàrà tán bá ní antum fẹ́ni tá a kọjú sí báyìí kí ni túmọ̀ rẹ̀ antum. ẹ̀yin wá àbáwùkún ẹ fi wá àbáwùkún kọ́. àtàwọn bàbá yín. kí wá ni mo wá tún bẹ. ibo wá ni Muhammad wà ń bẹ ẹni sùúrù yóò dà fún ibẹ̀ náà mo fẹ́ kẹ́ dúró sí ẹni sùúrù. ọ̀rọ̀ yìí Ọlọ́run ní pìtàn fún mo sọ fún Ọlọ́run ní ìfẹ́ sọ àlá ẹ lè ní kí sọ àlá Ọlọ́run ní sọ̀rọ̀. ta ló wá kọjú sí ta ni àlá kọjú sí. Ọlọ́run fún ànábì ní ìrò nípa nǹkan tó ti ń ṣe kó tó dé ni nítorí kí ni kò sójú ànábì gan tó ti ń bọ àwọn ṣègìdì yìí mo ń bọ̀ wá yẹrí màláta Musa àti Láta ànábì wa dé wá bá tí wọ́n ti inú àwọn ẹbọ tí wọ́n ti ń ṣe kánàbì tó dé ni. a kì í ṣe bẹ́ẹ̀ yẹn bí báyìí èyí tẹ́ kọ́kọ́ kílèmù yẹn náà ẹja yanjú ẹ̀ má tún sáré fò now Allah ń sọ̀rọ̀ ó kọjú sí Muhammad àbí Muhammad náà wá kọjú sí yẹn ó ní you and your forefathers bóyá kọ́ gbé ìbò ẹ̀ wá kẹ́rì ó ní you and your forefathers ṣé Muhammad kọ́ ló ń bá wí yẹn. yóò dára fún yín bàbá mo wá kọjú mọ́ yín mo wá sọ̀rọ̀ fún yín pé kó tó dé o ètò láyé kó tó dé àbí àkànbí kó tó dé o àwọn bàbá ẹ̀ wọ́n ṣe nǹkan báyìí kó tó dé. ṣé kó tó dé ẹyọ kó tó dé jáde ń bẹ̀ yẹn kó tó dé ni náà mo fi sọ fún yín pé ẹ lè mọ mú àyà láàrin báyìí ibì kan ní ti ń bọ̀ wá ẹ padà tókè òun náà síbi kankan síbi ọ̀rọ̀ kan ní bá bọ̀ kó tó débẹ̀ ẹ kàn lè lọ mú kó láàrin kẹ wá máa fẹ́ fi jọ ẹ ibi báyìí ní sọ pé sọ ní pé kí ni fún ànábì ní ìròyìn mọ́ bọ̀ wá fún ànábì ní ìwò pé ńgbà ànábì ò sí ńbẹ̀ tán fi ń bọ Látà tán fi ń bọ Mùsá inú àwọn nǹkan tó fà tọ́lọ́run fi gbé ànábì dìde gan ló mọ́kà nìyẹn. ẹ jọ mama ẹ bá sọ bó sọ ní kódà. last verse yìí wa English ẹ kí gbogbo ayé. ẹdúró ẹ má ti lọ. ẹ já ní sùúrù ẹ má wí ní tẹ̀wé lọ ẹ má sọ ní tẹ̀sán. kánábì tó dé sallallahu alaihi wasallam wọ́n ti ń ṣòṣà wọn kánábì tó dé kò sójú ànábì Kùránì ló wá ń fún Ọlọ́run. àáfàá yìí ẹ jẹ́ ká gbé wá ṣìgìdì ni wọ́n ń bọ ṣe understand so Allah yẹn náà dẹ̀rẹ̀ ṣìgìdì ni so maybe of course ẹ bá gbé English 53:23 yẹ wá ni tẹ bá wà ń bẹ. ó dàbí pé ẹ jẹ́ kí n gbé wá. now afa nígbà tí a fẹ́ bẹ̀rẹ̀ ọ̀rọ̀ Allah kí ni tá a lọ béèrè nípa Allah ṣé kí Muhammad tó dé ni àbí lẹ́yìn Muhammad tẹ́ bá ń bá wa ká lọ láti bẹ̀rẹ̀. àfẹ́ ìtàn máìkì yìí ṣé mo dẹ̀ ṣé gbogbo lè ń gbọ́ mi báyìí ṣá. à ń gbọ́ yín. àfa ẹ̀tàn máìkì náà. so àfa ẹ jẹ́ ká ka fásì yìí báyìí. mo ní tá a kọ́kọ́ wá lọ nípa Allah ṣé kí Muhammad tó dé ni à ń sọ ni àbí lẹ́yìn tí Muhammad dé nígbà tá a fẹ́ bẹ̀rẹ̀ Allah láti bẹ̀rẹ̀. ayémọ́yà nábì lọ́lọ́run ti rán síwájú ànábì Muhammad gbogbo wọn sì kankan ju Allah náà. àfa tẹ bá fẹ́ bá wa dá sí tó ń bì báyìí tẹ bá ti mọ̀ kẹ́ni lè lo Allah ẹ máa ní láti sọ̀kalẹ̀. bó bá jẹ́ bẹ́ẹ̀ because èmi ní lo Ọlọ́run èmi ní lo Allah. ẹ jẹ́ ká sáré kábì báyìí torí ẹ ti parọ́ tó pọ̀ so ẹ jẹ́ ká sáré ká ètò láyé. ó ní this idol a male name that you àwọn ṣìgìdì yìí orúkọ ni o tó jẹ́ pé ìwọ and your forefathers àtàwọn bàbá rẹ have made up tẹ́ ẹ ti sọ kò jù bẹ́ẹ̀ lọ so Muhammad tí wọ́n bá sọ̀rọ̀ àti bàbá rẹ̀ so kò sọ̀rọ̀ ń bẹ̀ so ẹ̀rẹ́ sọ̀kalẹ̀ àwùjọ lórí ètò wọn bí báyìí àfẹ́rọ́ ṣe understand so táwọn àfáà bá ti kà tán bá ti tú so bó ṣe rí ni wọ́n ṣe tú yẹ so a máa play ẹyọ kan sí kẹ́ wá fi gbọ́. ẹ̀yin lẹ fẹ́ gbọ́ òtítọ́ ẹ̀yin lẹ fẹ́ gbọ́ òtítọ́ because mò ń sọ kankan fún tẹ́lẹ̀ àwọn kẹ́lẹ́ màkà. ẹ ṣì mute náà fa ẹ má bínú so ká fi nǹkan ẹyọ kan sí ẹ bá fẹ́ dá sétò kò ní nítumọ̀ ṣe understand. ẹ máa gbọ́ ẹ sì yóò dán tí a sì máa pè yín àdìkúnà kìí ṣe àdìkúnà kìí ṣe ọ̀rọ̀ kan tó yẹ pé èèyàn kàn lè mọ àyàfi ẹlẹ́dàá wa nìkan lásán torí ẹ̀ náà la ṣe pé sọ pé èèyàn kàn lè mọ translate. gángan lórúkọ rẹ̀ tó gbọ́dọ̀ máa fi pè é
má pe Allah ní God. Kí ẹ máa tún lọ. Má pe Allah ní Àlùkùránì ó dùn. Lord. Ẹ tó pọ̀ sí Má pe Allah ní nǹkan kan nínú gọ́ọ̀dù lọ́ọ̀dù àbọ́lọ́hún máa sọ pé Allah torí kò túmọ̀ sí nǹkan méjì jẹ́lẹ́dàá wa lọ. Tòkòjù báyẹn lọ. Tó tẹ bá fẹ́ dá sétò tí wọ́n understand, a máa bá ní dá Quran verse padà sí. Quran 4 verse 34. Tí wọ́n understand, òun pọ́blẹ́mù tọ̀dọ̀ tiẹ̀ ni ẹ because àwa náà gan ti ní pọ́blẹ́mù láàrin àwọn tẹ́lẹ̀ nílò wà láì. Bẹ́ẹ̀ bá ti lè lo aláì drop. So ká má máa waste time lórí ẹ̀yin kọ́ lè fẹ́ wá pọ́n àlá fún wa léèní àlá everybody dẹ̀ ti mọ̀. So iye ò dẹ̀ ṣe kinní. So ẹ̀ ń ka nǹkan tẹ́ ẹ kà ní lárúbáwá tí wọ́n ti tú sí èdè English, èdè French yìí náà wọ́n ti tú sí. Ẹ wá fẹ́ tú ti yín léèní pé nǹkan tí wọ́n tú ò rí bẹ́ẹ̀. Sáwọn tó wá tú nígbà yẹn orí gbogbo wọn kú ni. So different person tú nǹkan ní pé you and your forefathers ìwọ àtàwọn bàbá rẹ ẹ̀yin wá yí léèní pé kò yí àwọn scholars tó ti tú yẹ gbogbo wọn ìtukùtù ni kò yẹ kó máa rí bẹ́ẹ̀ náà.